so ọbẹ̀ tó fagbárí ojú kù sí yìí àwọn tó á ti pẹ̀sọ̀ bébí ò gbọ́ Yorùbá. Bọ́lá ò wọṣọ ẹ̀bà tútù mi ì tó ojú yẹn ṣá agbárí ojú kù. Ok, mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pọ́ọ̀tù ńlá tí wọ́n fi ń ṣe bẹ̀yẹ kí lorúkọ tán máa ń pè ní èdè Yorùbá. Ok, mo fẹ́ béèrè Yorùbá lọ́wọ́ ẹ̀. I have a question. Ok, agbárí ojúkù kí ló ń pè bẹ́ẹ̀. I have no idea. Agbárí ojúkù. I don't know what Ojuku means. Do you know the meaning of agbárí? The head. Head. Agbárí, okay. Orí is head. Agbárí. Ṣé o ti pa iná tó wà lábẹ́ agbárí? Okay. You see, there's some pot in Nigeria. I don't know. Are you sure you ti pa iná tó wà? Okay, now you want to give it to me now? Oh yeah, for me there. No. Ó fi tàn mí ni. When I gave it to you, you said no before. Agbárí ojúkù, ó yá. Gbé sí mi lẹ́nu. So ó wà delicious o. Ṣé ọbẹ̀ tó gbé sí tó fi agbárí ojúkù sí? So I want to teach you some Yoruba now. Okay? Because I noticed that tí bá bẹ̀rẹ̀ sọ. Are you okay? Water. Tí bá bẹ̀rẹ̀ sọ àwọn Yorùbá kan. Oh, gbọ́. Oh, understand. No idea. That's not true. I don't know why you're lying. I said that's not true. Okay, what is agbárí ojúkù? Me, I don't know. Have you ever said that to me? This is the first time you ever said that to what me. So I don't know what that means. First time. Ṣé o mọ̀ pé mo lè complain pé kí ní ìṣẹ̀lẹ̀ ń jọ ní ìṣẹ̀lẹ̀ ṣórí ló tó ti padà wá? Bóyá tí n bá ti rí nǹkan kí n máa dákẹ́ ni. You understand? So today is the first time. Ẹ jọ̀ọ́ mo béèrè question for first. Question number 1 is this. So please, why tí wọ́n fi ń pe pọ́ọ̀tù kan ní ilẹ̀ Yorùbá ní agbárí ojúkù? Kí ló dé tó dẹ̀ jẹ́ pé èèyàn ló ń jẹ́ ojúkù tí wọ́n wá lọ dárúkọ port tí port kan tó wọ́n wá ṣe port yẹn gbà yẹn wọ́n wá pè ní agbárí ojúkù? Kí ló dé tó ń sọ bẹ́ẹ̀? That's question number 1. Torí to me mi ò rí bí nǹkan tó dáa. Mo rí bí pé nígbà ayé ojúkù wọ́n ń fi ojúkù ṣe yẹ̀yẹ́ ni. That's my own understanding. Kí ni reason tí wọ́n fi ń pe pọ́ọ̀tù kan tí wọ́n dá ìkòkò orin for that matter tó tún tóbi yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ ó wá fẹ̀ wọ́n wá pè ní agbárí ojúkù? Kí ló dé tí wọ́n fi name pọ́ọ̀tù yẹn ní agbárí ojúkù? Ó yẹ kí àwọn èèyàn tó dá pọ́ọ̀tù yẹn tó ṣe pọ́ọ̀tù yẹn ó yẹ kí wọ́n sue wọn. You understand me? Tó ń fi agbárí ojúkù explain bí pọ́ọ̀tù kan ṣe rí. So actually Tolu, you don't know the meaning of ojúkù except for the first time you heard about agbárí ojúkù. There is a governor, there is very important personality, a politician, a soldier, a being in Nigeria that is a ojúkù. So fantastic one is well known, but story worry. I notice you don't read other people's information, history, especially apart from Yoruba. Why? The man studied in Nigeria. You study at times about Nigeria. You use Nigeria as your case study at times, even when you are in secondary school. So why you are not studying about other tribe in Nigeria apart from Yoruba? There is a man called Ojukwu in Nigeria, and today I will let you to go and search about him. Okay? You know what you said you don't even know what Ojukwu means. It's a woman being, important personality. You tell me? No, tó bá ti jẹ ó mọ̀ pé ọbẹ̀ yìí kéèyàn jí láàárọ̀ kùtùkùtù àbí kó jẹ ẹ̀bà ní ọ̀sán ó mọ̀ pé ìṣe ògẹ̀jẹ̀ burúkú ni, especially láti àárọ̀ nsìn this is 1 o'clock ó ti jẹ breakfast so wá gbé ẹ̀bà ní ọ̀sán ó wá ń jẹ oúnjẹ wá fi ń ṣe oúnjẹ ọ̀sán ó dẹ̀ jẹ breakfast so tó bá ń jẹ lọ ó máa dàbí pé no share o ṣó ti yé bẹ́ẹ̀ so you have to eat mo máa ń sọ fún ẹ even after you don't want to eat in the morning make sure
you take tea, just take something lightly. O ti understand? O lè mu siri tó bá wà. O lè mu tea tó bá fẹ́ mu. O understand? Just take something. So mo sọ fún ẹ yẹn o. Ẹnìkan ní night picture. You look gorgeous. Okay, thank you. This picture, there's a behind the scene or what? Behind the scene. Behind the scene what? So Tolu and me. So it's like at time ma sọ pé lọ gbé agbárí ojúkú yẹn wá. Ṣó ń gbọ́? Mo sọ ọmọ reason tí mo fi bẹ̀rẹ̀ sí yẹn ni mo ṣe introduce ẹ mo ní ọbẹ̀ tó fa agbárí ojúkú yẹn mo ní má gbé agbárí ojúkú yẹn sínú freezer. Dish yẹn. Mo ní dish yẹn sínú àwọn that plastic àti nǹkan tó lè fi gbé sí fridge. O ní kò sí ààyè ńbẹ̀. O dẹ̀ ní I didn't say that. Báwo ló ti wá gbọ́n pa agbárí ojúkú? Ṣé o ti gbé nǹkan sétí? So agbárí ojúkú is like there's a pot called agbárí ojúkú in Yoruba land. But that agbárí ojúkú, I don't think other people have it. Only Yoruba have that agbárí ojúkú. You know, there is a pot, ikokorini, they use it for party because it's big. You understand me? So if you have any big pot in at home, at times you can describe them, you can direct them, you can call them like that agbárí ojúkú. It doesn't mean that's the head of ojúkú, but that time, because that man, according to the history and the picture that I used to, you know, he has a very, big face and, you know, so Yoruba, you know Yoruba with their mouth. Yoruba with their mouth. Yoruba with their mouth. After Yoruba now, Igbo. Hausa, they don't make mouth too much. Actions speak louder than voice in Hausa language. In Hausa, the Hausa actions speak louder than voice. So, ìyẹn bó ṣe jẹ́. So, reason tí wọ́n fi pè ní agbárí ojúkú, that's my first question. Okay, what is meaning of agbárí ojúkú? Why did they name that pot agbárí ojúkú? You are not even an head of people, of human beings, very important in their body. Why you now call agbárí ojúkú? You name like body shaming the person. You understand me? Like me, I don't like it. Like me, before I have agbárí ojúkú in my house, now I'm going to buy small pots. Okay? Any pot that look like agbárí ojúkú, I will not buy it. I'm not going to. Maybe don't call it that. You say that it looks like it. You are insulting. No, there is a pot. They call it. You don't know when you like if you call Alase now, those caterers, you know, they will ask you, checking the agbárí ojúkú wá. You understand me? They used to. Speak louder. Since you say it's an insult, why are you still calling it that? Then call it the normal pot. Come giving the big pot. You calling that, you are still insulting the person. So. Okay. Okay. Now, that's what I'm saying now, that all the pots now, because all Yoruba, majority of Yorubas, they used to say that, they used to call pot like that. So now, as you have advised me, God bless you, I am going to take to your advice by not calling it. But me, I was just thinking that kí ló dé gan tí àwọn èèyàn kàn máa fi jókòó tó ń bá pẹ́ pé agbárí ojúkú o, 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 and they will be putting agbárí ojúkú on fire to be cooking and fry meat and do many things like that. So thank you for your advice. Èmi kí ni reason tí wọ́n fi ṣe bẹ́ẹ̀? So body shaming people, abusing people, dragging people, calling people names have been in the system for in Yoruba land for long. Okay? Ẹnu ini nǹkan. Ẹnu ini. Majority of us fẹnu wú gate. Anyway, according to the history, the person is very, very brilliant, very intelligent. Yes, that Ojukwu is a very brilliant man, very intelligent, and very, very strong. So kí ni reason tí wọ́n fi dá pọ́ọ̀tù sílẹ̀ anytime wọ́n máa ti pe agbárí ojúkú agbárí ojúkú ṣé wọ́n fi ń pọ́n wọn lé ní àbí wọ́n fi ń yẹ̀yẹ́ wọn. So number 2 question mi lélẹ̀ kí ló dé tí Emmanuel Arọ́pò tó fi ń fi ojú ọkọ ẹ̀ gbolẹ̀ to that extent.
My second question is, why Emmanuel Aropo is now fighting only okay love? Who is your love? Okay, I don't know. Okay love. Why is Emmanuel Aropo alias Okin or Pẹ́pẹ́yẹ dẹ̀ ní ó ti di Pẹ́pẹ́yẹ sìn kò yọ. Please boy ẹ̀bà sí mi lẹ́nu. Tolu, why are you eating meat like this? All that is sure you are not eating it. You are eating it well. Wàá máa mú gbogbo ẹran tó bá ti lè níṣan díẹ̀ báyìí wàá máa ṣa gbogbo ara ẹ̀ jẹ wàá máa jẹ́ bí pé bóyá egungun ló wà ń bẹ̀. My God. Oh God. The time ó ti lọ ṣá mistake I mean kò lè ṣẹlẹ̀ mọ́. You cannot be born in my era and my mommy cannot be your mommy never. All right. Who is this? Hello, good afternoon. Who is this? My name is Galadima. Okay, Mr. Galadima. I'll call you back 2 minutes. All right. Yeah. So, kí ló fà á tí Emmanuel Aropo ó dà pé breakfast ṣe rí tí Ọlọ́run bá ń bá mi sọ̀rọ̀ ó ń bá mi sọ̀rọ̀ ní fọ̀rí. Emmanuel Aropo ẹlẹ́bà yẹ́lò ẹ̀bà kọ́lọ̀ wo ló jẹ́ ń sìn títí Sarah, what is the colour of this ẹ̀bà? Speak louder now. Ẹ̀bà yẹ́lò wọ́n mà láyé ò jẹ yẹ́bùlọ wọ́n wà ní wọn ò jẹ yẹ́lò mọ́ sí Ọlọ́run, I cannot stop laughing. Ó dà pé tòbí kálí o irọ́ ò dáa bí wọ́n ṣe yọ fún bí Emmanuel Aropo ṣe jẹ ojú Wàsíù yẹn Wàsíù ló máa ń jẹ ojú àwọn obìnrin bẹ́ẹ̀ sí ó dà gbé àṣà mẹ́gun eléyìí àjẹ bóyá àjẹ àlè sọ pé àjẹ lásà àbí àjẹ kiri kan ṣá òun ló ń dẹ̀ òun ló ní big knife. I am very sure pé lára fans kéwọ̀ kan abẹ́nìkan tó bígì ju kéwọ̀ náà ó ti ń jẹṣẹ́ kéwọ̀ ó ti ń jẹṣẹ́ wọ́n ti ń fún ní liver pé tẹ́sójú ẹ̀ yọ orúkọ ẹ̀ ẹ̀bà yẹ́lò ti lọ gòdù. Onígbín pínkì Ọlọ́run ṣàánú wa ilé ayé le o ilé ayé yìí kò tó nǹkan o. Oh God. Ọjọ́ yẹn nìyẹn bí àná ọjọ́ yẹn nìyẹn bí àná o. Oh God. I remember jẹ́ kí n sọ story kan fún yín ìtọ́jú ẹ̀ ò bá tó má sọ ohun tójú mi tó lè mi sọ yìí o. Emmanuel má fi àjẹ́ sí ó má fi ẹ̀sán máa ń ké o ẹ̀sán ogbóògùn ẹ̀sán áké o. Emmanuel Aropo fi àjẹ́ Wàsíù o. Ìgbà ayé Emmanuel Aropo ní ìyá Wàsíù tí Wàsíù ti tọ́jú bí ẹyin ti pẹ́ ìgbà yẹn ló kú ìgbà yẹn ló tó lè sábọ́ta. Nígbà ayé Emmanuel Aropo tẹ́nà ẹ ti fẹ́ ẹ̀sìpáyà kò tí ì lọ tán ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ta Wàsíù fi ọwọ́ dá plane dúró ó prove ààrẹ for the whole world. Oh God. Oníkálukú ló ní record tí wọ́n break but ó ní tí Fatia náà break ńgbà yẹn má jà sọ it's a sad war wọ́n break record but this time around ọ̀rọ̀ yẹn wá ń dùn mí pé irú insult wo leléyìí mi ìrírí eléyìí rí. Wàsíù ló máa ń ṣe gàràgàrà tó bá ti lé wọn jáde
this time around Emmanuel Arọ́pò ológun gàràgàrà ara ẹ̀ rọ̀ wọ̀ ó pa mí lẹ́rìn mo ro mi ò ríro mi ò rẹ̀ wọ́n bá pẹ́pẹ́ ó sún mi ò ríro àwọn orin yẹn ṣẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ ni orí àwọn ọ̀rọ̀ kan wà tó pé ó ní 60 time tó máa ṣiṣẹ́ tó bá gbọ́ pé ó sún mi ò ríro ta ló slap mi ta ló gba ojú wa sí to that extent wọ́n máa gbà ó wọ́n slap ẹ̀ ìyẹn wá sọ pé I can never lower my standard again to the level of Wasiu Ayinde Emmanuel Arọ́pò tó yẹ pé ọ̀pọ̀ orí ẹ̀ báyìí ó fẹ́ gùn ó fẹ́ dàbí òkè ó fẹ́ dàbí agbárí ojúkú ni nígbà tí wọ́n ṣe gbédé nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbédé ọ̀pọ̀ tiẹ̀ báyìí náà ó dàbí agbárí ojúkú ni gbogbo irun ó ti lọ lo irun mi jọ̀lọ̀ ó bá ọpọlọ dádì jẹ́ ọpọlọ dádì ti yòrò ó ti get gbogbo connection ó ti padà sórí ẹsẹ̀ kí ni level ẹ má jẹ́ àparọ́ yàtọ̀ sí mental illness mental problem àwọn ìwà kò bá kù gbé tán bá mu ògógóró wọn tán máa ń ṣe bí ẹni tí wọ́n fi ṣe ṣó ti yẹyin àwọn tó ti fẹ́ rí kí ni level wọn wọ́n wá fi sínú CVN sígbà tó kúrò nílé pé she is now ó study ní University of Boni irọ́ yín ti pọ̀ jù she study in University of so and so and then she say kìnìkan ṣé architect lẹ pé ni àbí kí lẹ sọ estate management ló ṣe ní university bo because a lot of you ní láàrin ọdún mẹ́rin ẹ máa lọ university mẹ́jọ ẹ̀yin lẹ máa lọ polytechnic group yín ló lọ group yín náà ló máa lọ sí kí lorúkọ ẹ̀ group yín ló máa lọ sí Yabatech ló máa lọ sí Lacope òun náà ló máa lọ sí kí lorúkọ ẹ̀ College of Education tó wà níjẹ̀bú òun ló máa lọ sí the same Osu òun ló máa kó mẹ́ ló máa lọ Ìláró Polytechnic the same time anyway báyìí la máa rí wa ẹ̀ ní rí báyìí ó ti yé bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tí Emmanuel Arọ́pò go and hey God máa lo Snapchat mi lónìí tí bá dress up máa lo Snapchat mi chocolate person ni mi ò bọ̀ nígbà tí mo dé Nàìjíríà ní sódà pé mo tún chocolate mo dúdú dáadáa mi dúdú púpọ̀ náà but tí bá lo Snapchat mi sìn bá mi lé kinní tó ń pariwo mbẹ̀ yẹn shut up. Who are you talking to? ìkíni ó kígbe yẹ bẹ́ẹ̀. Just a bird. Just a bird. Ó dà kó bà sórí window yẹn ni now chase it away. Lórí who am I talking to? Ṣé dandan mo gbúdọ̀ everybody máa ti ń ṣe chat báyìí they want to call me so that their voice can be in on my video. When you shout from God, I think it's going to listen to you. Thank you. Did the eba yellow finish? Yes. We still have your garri yellow? No. We have garri yellow now. So, mi ò fẹ́ dá sí gbogbo ọ̀rọ̀ yẹn. A lot of updates bẹ́ẹ̀ tán ṣe fún pé I cannot lower my standard, I cannot lower my kìnìkan. Ẹlẹ́bà yellow ṣé tí ó yẹ bí ó ti fẹ́ ọmọ oko orí kọ́ ọmọ oko tó gbé fún Wàsíù. According to story tẹ́mi gbọ́ Ṣẹ̀fíù Àlàó ọmọ oko tí Wàsíù máa ń pè ní in-law mi ìyẹn lè máa fi mọ̀ pé K1 has only the medical attention. It's not a joke. Gbogbo àwọn ọmọ wọn yẹn wọ́n wá ń jó inú wọn wá ń dùn pé Emmanuel Arọ́pò is gone, Emmanuel Arọ́pò is gone, Emmanuel Arọ́pò is gone, Emmanuel Arọ́pò is gone, Emmanuel Arọ́pò is gone. Àwọn ọmọ wọn yẹn tó ń yọ̀ yẹn especially those children set of those children yẹn kò ṣe gbogbo ọmọ Wàsíù nìyẹn o
àwọn tó wà nínú àwọn ọmọ Wàsíù wọ́n lè kàwé o tí wọ́n wà tó jẹ́ irresponsible children àwọn ló pọ̀ jù àwọn nìyẹn àwọn ló lọ jókòó ní ọjọ́ yẹn tó ń ṣe ìyá níbẹ̀ yẹn ibi tó yẹ kí ìyá Wàsíù ti jókòó àwọn ló lọ jókòó tó ń ṣe ìyá Wàsíù àwọn ló lọ jókòó tó ń ṣe ẹ̀gbọ́n Wàsíù àwọn ló lọ jókòó tó ń ṣe ọmọ Wàsíù àwọn níbi wedding Emmanuel Eropo yẹn for you to know that those children too Ọlọ́run dájì mi wọ́n ti já ìfún bàbá wọn jẹ kì í ṣe rọ́ Emmanuel Eropo náà ó wá update lójoojúmọ́ I cannot lower my standard wo ni ṣé ọmọ oko ṣé kìí ṣe ọ̀gá ló máa pe Wàsíù ni ọ̀gá ẹ̀ ní náà ṣe bóun ní fádà yín lọ ẹ̀ ṣẹ̀fí wà láwọ́ ọmọ oko ṣèbí lẹ́yìn tó jẹ́ tán ló wá gbé fún Wàsíù ní Emmanuel pépé I cannot lower my standard kí ni kò ṣe Emmanuel Eropo yẹn ni orí ẹ̀ ni ó di ọba kìlọ sẹ́yìn báyìí lọ́pọ̀ yẹn lọ bí orí bí agbárí ojúkú everybody just dey add themselves kí ibo ní ṣọ́ọ̀bù ẹ̀ wà kí ló ń tà gbó ló ní kí ló ní kó tó di pé ó fẹ́ Wàsíù ìgbà tí Wàsíù bá ti wọ́n máa ní Wàsíù ń lògo nítòótọ́ ó máa ń lo obìnrin bíi pé ó ní àrùn mo dẹ̀ ti sọ fún yín pé Wàsíù Àyìndé fúnra rẹ̀ obìnrin wọ̀nyẹn tó máa ń lé lọ tó bá ti wà nínú ilé tó máa lé lọ after some time gbogbo ipò wà nínú cultism náà ló ṣe ń ṣe gbogbo rẹ̀ some of them rich people also in Nigeria majority of them they misbehaving seriously èyí tó bá níyàwó sílé wọ́kọ̀ lọ́bẹ̀ lọ́wọ́ wọn gbogbo wọn ló ṣe double date míì nínú wọn báyìí ó tún ní ọkọ tó jẹ́ ọkùnrin bíi títí ẹ̀ those men big men Nigeria but ti pé Emmanuel Eropo kan fẹ́ máa lọ in tí Wàsíù máa ń ṣe lòun wá bẹ̀rẹ̀ sí ṣe ń sìn never again I cannot lower my standard for anybody gbogbo àwọn tó ń lọ bímọ fún yẹn kí ni standard mo ṣe mọ́ gbé picture àwọn ọkọ tó fẹ́ yẹn I have them in my archive but kò dá obìnrin ò kì í jẹ́ fún ara wọn and again kò sí tó ọ̀dọ̀ gbogbo wọn náà máa fi máa búlì wa gbogbo àdẹ tí sọ fún wọn náà ń gbà gbogbo ẹni tó bá ti lọ sẹ́dẹ̀ ọ̀dẹ́ tẹ́sàbọ̀d bá ti pọn yín lé ẹni tí wàá ti bá gbé ń sìn yá jẹ́ ọ̀tá tẹ́sàbọ̀d ní os ó máa lọ ní lílọ ló máa kẹ́yìn bọ̀ yìí tí ò bá dẹ̀ lọ ikú ló máa pa bọ̀ tí kíkú má bàa pa á ń sìn ó dẹ̀ lọ and again gbogbo ẹni tẹ́ rẹ̀ pé ó máa padà wá ọlọ́mọ lónìí kíní kan Wàsíù will never marry Fathia back kò lè fẹ́ Fathia because Fathia ti lọ jẹṣu ẹlòmíì Fathia ti sùn ta dáadáa pẹ̀lú àwọn ọkùnrin míì tí Wàsíù mọ̀ and Wàsíù don't share such people Wàsíù ò ní ṣe honestly because bó ṣe wà yẹn tí Fathia ṣì wá ó máa fẹ́ kí Fathia wálé padà ó máa fẹ́ kí Ọ̀kín wálé padà that is Emmanuel Eropo kó n fúnra rẹ̀ wá yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ kó wá rejú ẹ̀ mọ́ra kó ṣe bí ipò láìsàn kó kàn wá gbá sí ṣọ́ọ̀kì kó kàn dá sí free lójijì kó lọ forí ṣánpọ́n bóyá máa láìkẹ́ ni but nísìnyí ó dà pé Emmanuel ó ti prepare rẹ̀ owó ti wà connection ti wà ọkùnrin kan náà ti wà tó ń kó sí lórí dáadáa tó máa sọ pé Wàsíù báwo ó kéré sí ní nọ́mbà yẹn Wàsíù náà òun náà gbà yàwó ní òun náà fẹ́ yàwó níyàwó bẹ́ẹ̀ ni mo sọ fún yín are you getting me but kéèyàn wá ṣe tán you can even shut up your mouth tó bá jẹ́ pé bóyá spiritual aspect of it ló ní Wàsíù kéré tóun ó wẹ́ sóun is another thing but nípa aṣẹ́ tó wó ni àbáwọn tó fẹ́ rí àbáwọn tó mọ̀ nínú ayé ta ni àwọn tó dájú Emmanuel Eropo lọ kí lórúkọ bèbí tó wà ní Canada yìí Wendy ọmọ professor ni bàbá ẹ̀ Wendy professor ni bàbá ẹ̀ ọmọ Èkó dẹ̀ ní ìsàlẹ̀ Èkó pọ́nbélé do you get it tí Wàsíù bá dẹ̀ ti fẹ́ wọn tó báyìí oríṣiríṣi nǹkan ló máa kà mọ́ wọn ìgbà tó ń fẹ́ kí lórúkọ Fathia ọmọọba Èkó òun ló tọmọba Òjọrá òun ló tọmọba Elégùṣì òun ló tọmọba ọba Èkó gangan òun ló tọmọ ìgà kíní kan gbogbo Èkó yẹn pátá ló máa fi kì í Wàsíù is one of that and he know that just to hype them and to respect so that people can also respect them because people listen to what they hear in tán bá gbọ́ létí ẹlẹ́nu èèyàn náà máa fẹ́ gbọ́ ni wọ́n fẹ́ tẹ̀lé kò ń ṣe tán bá rí even kan rí pé this is fake in tó sọ yẹn
nítorí ti gbọ́ yẹn Wàsíù ti validate ẹ̀ ó dẹ̀ ti stamp ẹ̀. Anybody máa ṣe pé Wàsíù is bigger than I'm bigger than Wàsíù. If you are bigger than Wàsíù o ní fall fún for the first instance. Èmi báyìí ló lè sọ pé mo bigger than Wàsíù. Ọlọ́run ọjọ́ tí Wàsíù kẹnu sí mi mo bẹ́ẹ̀ ni mo jojú ẹ̀ ni ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀ kì í ṣe tẹnu. Wọ́n máa ní who are you? Àwọn kan wá sórí social media wọ́n máa ní ta ni wọ́n iṣẹ́ tí Wàsíù ṣe. Quality is different from quantity. Go and ask. Mo jojú ẹ̀ ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú respect. Ẹ jọ̀ọ́ mi ò ń ṣe irun yín o mi ń ṣe ẹran yín o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kò síbi tí mo fẹ́ tì í sí ọmọ yìí tí mo fẹ́ gbé yín wọ̀ o ẹni tí ò ní yẹ òǹdé gbó ẹ̀yìn o torí pé gbogbo nǹkan ẹni tó bá fẹ́ Wàsíù tó o bá fẹ́ padà jáde tó o fẹ́ bára rẹ jáde o gbúdọ̀ ní ìyá tó jẹ́ ògbólógbò tó dẹ̀ wà lẹ́yìn ẹ̀ kì í ṣe tó bá jẹ́ ògbólógbò tó fi ń bá ẹ jà egbò ẹ̀yìn ló fẹ́ lọ ní tó bá ti pàdé Wàsíù yẹn tó bá dẹ̀ máa légbò ẹ̀yẹn ta ló fẹ́ bá ẹ mọ tó bá bímọ tó dàgbà tó lọ́ọ̀fẹ́ tó bá dẹ̀ níyà àbáwọn fámìlì tó wà kẹrin ibo ló fẹ́ gbé wọ̀. Emmanuel pé I'm bigger than this ẹ lọ kó kí Wàsíù tó bá jẹ́ pé ó fẹ́ rírì tó bá padà sọ́dọ̀ Wàsíù tó fẹ́ kó máa bẹ̀rù nítorí pé Wàsíù náà ó máa ń láì kéèyàn máa fi ṣakọ obìnrin tó bá dẹ̀ ti ń fọkùnrin ṣakọ majority of most of the time òun náà lọkùnrin yẹn máa ń love tó bá ń fi ṣakọ wọ́n máa ń love ẹ̀ wọ́n lè wá fẹ́ tán kó má love ẹ̀ mọ́ yes wọ́n wá rántí gbogbo ìyà táwọn jẹ kó máa dislike ẹ̀ pé kí ló wà lára ẹ̀ tó kàn fi mí ṣakọ for fun so kó máa dislike obìnrin yẹn but Wàsíù máa ń like irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìtó like gangan ìtó like gangan ni Manuel Arọ́pọ̀ ṣe ìfún yẹn but kí Manuel Arọ́pọ̀ máa kọ́ wá sí pé I'm bigger than him I mean I cannot lower my standard kí ni standard yẹ kí ni standard èmi tó yẹ pé ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù tó ti ń ta baby care yẹn àǹtí wèrè tí òun àti Wàsíù jọ kò láì àti gbogbo ohun tó ṣàjọ ṣe wèrè pẹ̀lú mi báyìí àwọn fẹ́ máa ta baby care àwọn fẹ́ dẹ́nìkan ló kó òwò kémi lọ máa bá wọn wábi tí wọ́n ti ń ta baby mother care ní Canada bóyá ó máa wà cheaper do you understand I busy going around ìgbà yẹn náà fẹ́ dá obìnrin ọ̀kìn ni wọ́n fẹ́ dá lókòwò báwo ni standard ẹ̀ ń gbà yẹn kí ni standard yẹ tó lọ bá ìyàwó ẹni tó àmọ́ pé títí máṣá náà ó mọ ẹni tí Wàsíù fẹ́ majority of this most of this time ó dẹ̀ pé nísìnyí kó kí Wàsíù lọ gbẹ́ nìkan kó lóun fẹ́ fẹ́ǹsì wàá mọ ẹni àfi tó bá pẹ́ nìyẹn ọmọ kékeré tó ṣe ń dàgbà ni ó máa mọ ẹnìkan nínú ìgboro ayé ìṣá ni tó máa close mẹ́nìkan because Wàsíù ti balẹ̀ jẹ́ gan ó ti jẹ̀ sí ọ̀tún ó ti lọ síwájú ó ti lọ sẹ́yìn ó ti lọ everywhere so there is no how you are not going to meet somebody tó máa mọ̀ rí àwọn ìyá arúgbó kan ti wọnú ilé mi wá torí ẹ̀ mo ṣe kí fún ìyá arúgbó yẹn nígbà tó ń bá mi sọ̀rọ̀ lórí mídíà Mrs kí lorúkọ ẹ̀ náà tí ọkọ ẹ̀ jẹ́ sójà màmá yẹn àṣẹ Wàsíù ti dorí bẹ́ẹ̀ ni tó máa ń lọ sí ilé Wàsíù lọ ṣe meeting nígbà APC ní woman yẹn ìgbà tó wá ń sọ̀rọ̀ APC mọ́ ẹ̀ ọ̀rọ̀ tó bá jẹ́ pọ̀rọ̀ Wàsíù ló kọ́kọ́ sọ fún mi gbà yẹn I will listen to this woman but ọ̀rọ̀ Wàsíù tó bá jẹ́ ọ̀rọ̀ president ló kọ́kọ́ sọ fún mi gbà yẹn I will listen to this woman but ọ̀rọ̀ Wàsíù ló kọ́kọ́ wọnú léwá mi mọ woman yẹn rí tíṣì ilé mi yìí mo ń bọ̀ níjọ́ náà lọ́wọ́ mo wa mọ́tò mo gbé mọ́tò tí mo ní wọ́n máa ń tọrọ lọ́wọ́ mi yẹn òun náà ni mo gbé ní ọjọ́ náà woman yìí wá gbé Sienna old model tó máa ń ní bọ́dì tó gan yẹn òun ni woman yẹn gbé so èmi wá park torí èmi fẹ́ ra nǹkan ní street mi bí kí n tó wọnú lé mi bí ẹgbẹ́ báyìí so woman yẹn wá fẹ́ kọjá ṣe mi pé mọ́tò yẹn tóbi gan èmi ti park sílẹ̀ kóhun tó máa bọ̀ ó ní church Foursquare ní woman yẹn lọ ní street yìí down the street ní Lawal so woman yẹn bó ṣe yarí mọ́ mi lọ́wọ́ èmi wá ń try láti move síwájú kí lè clear ẹ̀ mọ́lẹ̀ fún wọn kán lè kọjá nǹkan tó ń fẹ́ tà fẹ́mi tẹ́mi fẹ́ ra yẹn kán lè park ẹ̀ kán lè fẹ́mi kémi dẹ̀ máa lọ so bí mo ṣe move síwájú mọ́tò yẹn ò tún ṣe kí ni kò tí ì lè gbabẹ̀ torí mọ́tò yẹn tóbi gan ó fẹ̀ ẹ ṣáà mọ̀ bí mọ́tò ńlá yẹn ṣe máa ń rí so woman yẹn wá bẹ̀rẹ̀ sí bú mi àṣé ó ti mọ̀ mí àṣé woman yẹn ti mọ̀ mí ó ti ń rẹ́kẹ́ mi ẹ ti understand wọ́n dẹ̀ máa ń fi orúkọ mi ńgbà yẹn wọ́n máa fi pè pé Wàsíù ìyàwó Wàsíù kan èmi ò ń ṣe ìyàwó Wàsíù get into your head jẹ́ kó gbá sí orí ẹ̀ mi ò dẹ̀ bímọ fún Wàsíù mo dẹ̀ dúpẹ́ fọlọ́run ẹ jọ̀ọ́ ó ti yẹyin so wọ́n máa ń sọ ńgbà yẹn torí tóbìnrin kan bá ń ṣe dáadáa gbogbo àwọn tí
mo ṣe dáadáa nínú ayé mo kàn lè má tí ì rí nǹkan tí mo fẹ́ ṣó ti yé so anybody tó bá ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn wọ́n máa forúkọ ẹ̀ pé tí ò bá ṣe dáadáa wọ́n máa reject ẹ̀ ṣó ti yé yín tó bá jẹ́ pé Títí Màṣá gan kò ní ṣọ́ọ̀bù mọ́ àbí kò ta ọjà yẹn mọ́ tí àṣírí kàn ń bò díẹ̀díẹ̀ tí Wàsíù wá rí ó máa lejú ni látòkè báyìí ó máa rújú pọ̀ ni kò kí ń bó aládùnwò ṣe bó ṣe wà yẹn but nǹkan tí mò ń sọ lélẹ̀ so woman yẹn wá bínú ló ṣàbẹ̀ sí ń bú mi nìkan kìnìkan jágbàjágbàjágbà àṣé wọ́n ti ń gossip mi wọ́n ti ń sọ̀rọ̀ mi they know you don't know them so later ni ó ṣàdí níjọ́ kan èmi náà bó ṣe mo ṣàṣìgbà ẹ má bínú ló ṣàǹbù mi lọ ló fẹ́ máa dàbí pé ó ń ṣépè mọ́ ni ń bá dá padà fún pé gbogbo ìpè tẹ́ bá ṣe orí yín ni torí mo ti sọ fún yín pé ẹ má bínú kò dẹ̀ ṣe pé mo cross yín mo wá block yín mọ́lẹ̀ ẹ bá mi ń bẹ̀ ni mo ń báyàn sọ̀rọ̀ mo ń rajà lọ́wọ́ èèyàn ni ẹ kàn dúró fún mi ṣe second tíbẹ̀ yín ò bá gbà yín àyè tó kù tí ò bá gbà yín you refuse and you started abusing me so me too mi lè kàn dún ẹ̀ mọ́ I replied the woman so ọ̀rọ̀ sí yẹn lọ ó ṣàwà kọjá lẹ́gbẹ̀ẹ́ mi tó ṣe jẹjẹjẹjẹjẹ mi náà bá jẹjẹjẹjẹ sí gbà tó wá di ní few days later ó máa ń kọjá tí bá ti tó ń kọjá wájú lé màá èmi kàn máa gbójú sẹ́gbẹ̀ẹ́ ni again wọ́n ń ṣiṣẹ́ níwájú ilé mi gbà mò ń kọ́lé so àwọn èèyàn máa já ẹrù sílẹ̀ so lára títì náà ni wọ́n máa ń já ẹrù sí so ó lè máa inconvenience wọn ṣe ti understand so tó bá ti tún fẹ́ kọjá níbi tó ń já òkúta sí àbí tó ń já yẹ̀pẹ̀ sí tó ń ṣàti ń ṣe lójú títì yẹn a máa grumble all the time èmi ò dẹ̀ mọ̀ pé ó ti mọ̀ mí èmi ò dẹ̀ mọ̀ wọ́n màmá tí mo dẹ̀ ń sọ yóò lọ́kọ kọ́kọ́ ẹ̀ tó kú sójà lọ́kọ ẹ̀ but ọkọ ẹ̀ ti wá kú eventually ọkọ ẹ̀ kọ́lé sí ọ̀nà abáranjẹ lọ́hùn yẹn ṣó ti yé ibẹ̀ náà lọ́kọ wọn kọ́lé sí they know my house up to date I don't know this person's house gbà tó wá yá o tó wá ṣàrí pé mo ti wá kọ́lé ilé yẹn ti wá parí mo ti wá tún mo wá ń use mọ́ Nàìjíríà mo ti wá ní shop ó wá di níjọ́ kan bó ṣe wá roll down ó ṣe wá wind down glass mọ́tò ẹ̀ nìyẹn ó wá ní báwo ni my dear èmi ò dẹ̀ múyàn sínú but nísìnyí tó bá ṣe wèrè sí mi ṣé o ṣe wèrè pẹ̀lú mi mi lè má mú ẹ sínú o bọ̀ mi ní bá ẹ ṣeré mọ́ torí pé káwọn èèyàn ṣèkà fún ẹ deliberately kí wọ́n tún padà wá ń jọ́ kejì wá ṣe bí pé nǹkan kò ṣẹlẹ̀ yẹn they are also taking you for granted wọ́n wù ẹ́ bí ṣùgọ́mù ni so this woman kàn roll down glass ẹ̀ ló bá ní báwo ni my dear mo ní fine ma pẹ̀lẹ́ ma my dear báwo ni ṣọ́ọ̀ṣì mo lè lọ sí mo ní cs ni mi ò mo lọ first square òun fẹ́ invite mi sí ṣọ́ọ̀ṣì first square ní first square lòun lọ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ẹni tó ti bú mi dáadáa tó ti ṣépè ń jọ yẹn mo ṣàbá wọn ṣeré mo dẹ̀ ní no problem èmi náà ti lọ sí first square rí o so it's not a problem but mi lọ sí first square mi ìtẹ̀lé wọn gbà yẹn wọ́n ṣàwà ní àwọn máa wá kí mi tó bá ti wá ń kọjá wọ́n bá ti wá ń kọjá lẹ́yìn ìgbà yẹn àwọn máa kí ẹ sínú ilé ńjọ́ kan ṣé gbogbo àtọ́yìn ń sọ̀rọ̀ yìí mi ti mọ̀ pé ìyàwó Wàsíù ti dó wọn rí I am telling you ìgbà tí mo sì ń sọ̀rọ̀ fún yín mi ti mọ̀ pé Wàsíù ti ṣiṣẹ́ woman yẹn rí mo wá ní àkòsí problem wọ́n lè máa kí ẹ sílé ńjọ́ kan mo ní kò sí problem à wọ́n dẹ̀ ń bọ̀ níjọ́ yẹn nọ́mbà dẹ̀ ní wọ́n kàn dẹ̀ pè mí ni wọ́n gba phone number mi wọ́n dẹ̀ ṣe data àwọn tí wọ́n ń ta èmi ti ẹ̀ ṣí ṣọ́ọ̀bù bọ̀ ṣọ́ọ̀bù mi ní ó ní burglary níta tó yẹ pé tí n bá ṣílẹ̀ náà mo lè wọnú ilé so mo ṣáà ṣí gate fún wọn wọ́n park wọ́n dẹ̀ wọnú ilé wọ́n jókòó sí sit room ọjọ́ tí wọ́n lọ yìí wọ́n bẹ̀rẹ̀ sí wọnú ilé wọ́n ní káwọn lọ wọlé ràn wọ́n gòkè nu ilé mi torí gbogbo wọn máa ròyìn pé tó bá dénú ilé yẹn wọ́n máa fi purọ́ngbà yẹn Wàsíù ṣiṣẹ́ fún gẹ̀ ó fún gẹ̀ lówó gan o ó ṣe kinní kan irọ́ ni o ṣe ti understand ó ṣàwọlé ó wá bẹ̀rẹ̀ sí ọjọ́ ìgọ́gọ́ ló wá rojọ́ fún mi màmá tí mò ń sọ yìí ó rojọ́ bí Wàsíù ṣe fẹ́ lady kan ní Ondo State mo sọ story yẹn lórí social media lady yẹn wà lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ọkọ ẹ̀ jẹ́ pastor ẹ máa gbọ́ o ọkọ lady yẹn jẹ́ pastor ó wà ní Ìkọ̀tà ní ọkọ lady yẹn ní church sí ọkọ lady yẹn wá jẹ́ Calabar bí àwọn Cross River bẹ́yẹn ni bọ̀bọ̀ náà jẹ́ but lady yẹn gangan ọmọ Ondo State bí Ọ̀wọ̀ bí Àkúrẹ́ bí Ondo ṣá kò ń ṣe Ondo Township bí ọ̀nà Ondo State ṣá ni ló pe lady yẹn mi ò mọ lady yẹn rí o òun ló ń sọ fún mi
ó níṣẹ́ mo mọ lady yẹn pé ó yẹ kí n mọ̀ mo ní mi mọ anybody o ó ló fẹ́ ń gbà kan mo ní ẹ̀yàtọ̀ sẹ́ni tí Wàsíù bá fẹ́ dáadáa tó gbé sílé tó fẹ́nu ara ẹ̀ tó kà dáadáa lórí social media àmì lórí media pé ìyàwó mi lélẹ́yìí kìnnìkan tó ṣà ń kí wọn bó ṣe ń kí wọn yẹn mo ní mi ò mọ̀ ó ló yẹ kí n mọ̀ ó bá dárúkọ lady yẹn mi ìfẹ́ dárúkọ lady yẹn ń sìn honourable lára àwọn tó bá wọn fà á ní Ondo state tó bá pín Akérédolú fà ó wà l'Ondo state torí ẹ̀ àwọn ẹlòmíì máa béèrè pé àwọn àṣírí mi tó máa ń túbọ̀ ló ti rí ẹlòmíì ó máa gbẹ́jọ́ wá fún ẹ nítorí pé ó fẹ́ bẹ́ nìkan jà àbí a máa wé pòkè èmi kan mi ò mọ̀ yín pẹ̀lú mi ní kí Wàsíù do anybody ẹ máa gbọ́ báwọn èèyàn ṣe ń ṣe o you know they just be fighting themselves wọ́n máa fight bí Bísọ́lá náà ṣe nìyẹn mi ì rán wọn sí o mi ì dẹ̀ rán Bísọ́lá náà kìdá mi ì dẹ̀ introduce anybody but these people be fighting you disturbing your progress too you know wọ́n máa ṣe competition pẹ̀lú ẹ̀ tó bá wọn ṣe even gan kó tún ṣe dáadáa fún wọn wọ́n máa ṣàwọlé mo gbé ráǹdì nínú ilé ó ṣàwọlé n bá tún gbé wọnú store mo wá wí pé anybody tó bá wọnú ilé mi wá wọ́n ti mọ̀ mí you must go with something n bá wọnú ilé mi bá wọnú store mi n bá gbé kúlà jáde kúlà yẹn very big like this ṣó ti yẹn yóò wá jẹ́ silver colour nígbà yẹn kò tí ì kọ́ mọ̀ bí àwọn fancy coolers yẹn ṣe tó understand n bá gbé jáde gbà tí wọ́n yẹn lọ lẹ́yìn tó ń jẹun tí mo ṣe dáadáa fún wọn nǹkan tí wọ́n tún kó nǹkan lọ gbé kúlà lọ kó provision kó míyà kó nǹkan fún wọn you know wọ́n lọ pẹ̀lú ẹ̀ bọ́dọ́jọ́ yẹn túra àtẹ́jọ́ Wàsíù lóró fún mi. Be careful about Wàsíù Àyìndé Wàsíù Àyìndé ṣe kiri kan ìgbà tó pa nísìnyí ọkọ woman yẹn wọ́n ti fún poison jẹ ó ti sick wọ́n ti wá wọ́n ti rú lọ báyìí nísìnyí wọ́n ti rú lọ sí ilẹ̀ Calabar gbogbo wọn kìnnìkan ó ṣàsọ gbogbo ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ yẹn mo sọ story lórí social media ṣé ẹ mọ̀ pé first day tó kọ́kọ́ attack mi tẹ́mi ń bẹ̀ pé má bínú mà ṣé o mọ̀ pé tó bá ti lówó lọ́wọ́ tó níṣẹ́jì lọ́wọ́ díẹ̀ tó gbé mọ́tò wà á máa respect àwọn èèyàn nítorí pé èmi máa ń respect àwọn èèyàn torí pé ńgbà míì ó ní mọ̀ bóyá amúrọ̀bà ni tó bá respect wọn wọ́n lè ní kó máa lọ ṣé o ti yé bẹ́ẹ̀ yà àbí kó jẹ́ ìkà so fún mi ní cotton bud kan mo dẹ̀ ní òkè o ẹ ṣe máa o mi ò bínú bọ́bọ́ ṣe lọ tán mo wá jókòó ara mi pé kí ló dé tí màmá yìí máa wá tó kàn máa rojọ́ Wàsíù Àyìndé fún mi bẹ́ẹ̀ yẹn ọjọ́ tá a dẹ̀ kọ́kọ́ ríra lójú títì bẹ́ẹ̀ yẹn ó gbé Sienna èmi gbé Titan ìwọ wá rí mi lọ́nà ó bẹ̀rẹ̀ sí í ṣe hàn mo dẹ̀ ní ẹ má bínú máa jẹ́ kí n park well ẹ bẹ̀rẹ̀ sí í ṣe èpè ẹ sọ fún mi pọ̀rọ̀ Wàsíù ti wà nínú yín ẹ̀yin ti mọ èmi ò mọ ẹ̀yin ẹ ti wá mi ja ìjà lára tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé Wàsíù bó ṣe wà yẹn ṣe ló tún gba owó lọ́wọ́ mi tó tún jà mí lólè you understand story tán kàn gbọ́ láti ìta ẹ̀yin wá ń sọ pé kinní kan ṣe ẹlẹ́dẹ̀ ń pàkọ́ ẹ bẹ̀rẹ̀ sí bá mi jà ẹ wá mọ̀ nǹkan tí mo fẹ́ fàyọ lórí kéèsì gbà tí mo wá dórí social media tí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí mo wà ní Canada màmá yìí wà nínú àwọn set of people tó kọ́kọ́ pè mí ọjọ́ tó kọ́kọ́ pè mí ó send message sí mi èmi ni o princess mo ní mi ìrántí yìí ni Mr. Adé ṣe kinní kan màmá yẹn náà kò ń ṣe ọmọ Yorùbá o bí ọmọ Yíbò báyìí ni màmá yẹn but ọkọ ẹ̀ Yorùbá ni òun ni o mo ní mi ìrántí yín mọ́ bọ̀ ṣe mọ̀ pé kó ríyàn nílẹ̀ mi ò tiẹ̀ mọ̀ pé wọ́n máa wà lórí Facebook òun wà l'Amẹ́ríkà lòun wá ní òun kàn rí mi ní mò ń sọ̀rọ̀ mo wá ní kó òun pè mí bá dẹ̀ wo má di wúmà yìí ló bá bẹ̀rẹ̀ ẹjọ́ mi ìyẹn ló fi gbé ẹjọ́ President Bola Ahmed Tinubu wá fún mi mo sọ̀rọ̀ wúmà yẹn gbà yẹn yes bọ́rísì tí mo kọ́kọ́ fi sọ̀rọ̀ wúmà yẹn wọ́n lè sọ ọ̀rọ̀ fún ẹ kó ń gbé àṣírí fún ẹ kó keep àṣírí yẹn that secret can be it can be kept but if that person is a nice person if they don't have hidden agenda but these people are giving you story for your life to be ruined because ẹ mọ reason ìgbà tí woman yẹn kọ́kọ́ pè mí nígbà tí mo ti dé Canada ó pè mí princess nígbà tí mo dé wá mo ní ẹ̀rá máa kíríkan ló ní ilé ẹ̀yẹn try kò ní kàn tà òun ló kọ́kọ́ fi ẹnu títà bà ilé mi mo ní kí ló dé ó ní gbogbo ọ̀dà rẹ̀ ló ti dọ̀tí mo lọ́dà white ni of course ó máa dọ̀tí on Tyro dẹ̀ ni gbogbo títì bẹ̀ yẹn ọ̀dà white wo ni wọ́n kun Nàìjíríà tí ò ní dọ̀tí èèyàn go dọ̀tí ni
inú bí mi ẹni tó bá ti ń follow mi tipẹ́tipẹ́ á mọ nǹkan tí mò ń sọ yìí. Lórí Princess Bọ́lá ni mo ti ṣe ṣáàtì ẹ̀ ń gbà yẹn. Lónìí mo wá bèrè inú wá bí mi bó ṣe bá mi sọ̀rọ̀ yẹn báyìí. Mo kàn já fóònù mọ́ wọn létí mo kàn lọ sórí media straight away ni. Mo kàn bẹ̀rẹ̀ sí ṣàlàyé mo kàn wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ni. Ṣé mọ nǹkan bó ṣe bá mi sọ̀rọ̀ yẹn mo kàn tún block ẹ ni. Tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn tó bá ń bú wọn gan wọn ò ní ṣe bí pé wọ́n gbọ́ torí wọ́n níbi tí wọ́n ń lọ. They have mission. So mo gbà tó wá yá mi mo wá block wọn. Woman yìí tún padà lọ open another mo pé tí wọ́n tún padà dé America. Gbà tí wá di gba COVID yẹn náà wọ́n tún wá pè mí pé àwọn pé COVID mú ó dá wọn dúró sí America nǹkankan bẹ́ẹ̀. You know that woman ọmọ wọn làwọn America wọn máa ń lọ wọn máa ń bọ̀. Woman yẹn ó nígbà tí mo lọ Nàìjíríà mo kọjá ní street yẹn ilé tó máa ń tanná tó máa dàbí hotel tó máa dàbí pé kiri kan ó ní ọ̀dà ẹ ti dọ̀tí mo ní ṣe ọ̀dà ló dọ̀tí àbílé ó lọ dà mo wá béèrè lọ́wọ́ ara mi pé ṣé ilé tí ẹ̀yin ti kọ́ àwọn ò kọ́lé ọkọ wọn kọ́ ilé ọkọ wọn yẹn ni wọ́n ń gbé mo ní ọkọ yín tó kọ́ ilé láti ìgbà tó ti kọ́lé yẹn láti ìgbà tó ti kọ́lé tó ti lọ bíi 20 something years ẹ̀yin ò ṣe ta ṣọ́dà rẹ̀ ò dọ̀tí ni tẹ́fí ń sọ fẹ́mi wípé kí n ta ilé nígbà yẹn ilé yẹn ò tí ì wọ 6 years mo ṣe dé Canada ni màmá yẹn pè mí mi tí lò 2 years ní Canada tó fi pè mí. I get to Canada 2018 and this woman called me the same 2019 mo block wọn 2020 ó tún rí pè mí bọ̀ kò wá sọ̀rọ̀ lé fún mi mọ́ ìgbà tí wọ́n sọ̀rọ̀ lé fún mi wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ President Bola Ahmed Tinubu gbà yẹn mo ti ń campaign mo ti ṣe jingle mo ti ń sọ lẹ́nu kí n tó wá lọ ṣe jingle and the woman was trying to convince me pé láéláé kí n mọ̀ òun APC lòun ilé Wàsíù làwọn ti ń ṣe meeting ní Ọ̀kọ́ta báwo mo ṣe mọ̀ ló dárúkọ bí lady yẹn náà ṣe wà nù pátì àwọn tí Wàsíù fẹ́ gbogbo obìnrin pátì yẹn wọ́n ṣe ń dóra wọn bó ṣe ti sọ́njọ́ yẹn tó ń sọ ti ẹni tó fẹ́ kò sọ fún mi pé Wàsíù fẹ́ òun o but lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti mọ̀ pé Wàsíù fẹ́ ló ṣe irú nǹkan tó gbé jáde yẹn bó ṣe ṣe sí mi tó ṣe behave sí mi yẹn Wàsíù fẹ́ ara ń ta pé ẹnìkan àwọn kan tó bá tí Wàsíù bá fẹ́ wọn nǹkan burúkú máa ṣe wọn àwọn kan wà ẹ ti understand nǹkan tí ó mì kò sọ fún mi màmá yẹn ò sọ fún mi irọ́ ò dá o Wàsíù ò dẹ̀ sọ fún mi pé òun fẹ́ rí o bọ̀ bí màmá yẹn ṣe behave níjọ́ ẹ̀ mo ti mọ̀ pé alára wọn tí Wàsíù kan tó máa bá sùn sẹ́jẹ̀ tí ara máa ta wọ́n wọn ò lè sọ síta o they are also married o do you understand ni mo ṣe mọ̀ wàláì ó ní ó ṣe wá bá mi sọ̀rọ̀ bó ṣe wá ń bá mi sọ̀rọ̀ President Tinubu lórí media mo record voice ẹ̀ ǹjọ́ kan mo play ipe tí àwọn bá ń ṣe meeting lọ́wọ́ báyìí ipe ní ọjọ́ kan pé Ìkọ̀tà fẹ́ loose pé wọ́n ti ń fún wọn ní information ní Èkó pé Ìkọ̀tà ń kọ́ o ó dà pé wọ́n ti ń wà backward pé wọ́n fẹ́ loose wọ́n máa loose soul yẹn kìnnìkan òun ló sọ pé aṣíwájú sọ fún wọn ó ń give order pé tó bá yẹ ti ń give order tó ń bá wà sí sọ̀rọ̀ àtàwọn other expo nínú party ó náà máa gbé sí speaker ó ló sọ pé kí wọ́n pa everybody ìyẹn ni mi ò ṣe listen sí màmá yẹn ń gbà yẹn lára àwọn èèyàn yẹn náà wà tí wọ́n máa sọ pé ìwọ náà tá a bá ti bẹ́ẹ̀ sọ tó gbọ́ a máa fi ṣe kàkà kékun má jẹ tètè a máa fi ṣàwádànù ni ọmọdé ò dá àgbà òṣùwọ̀n bẹ́ẹ̀ ni ọmọdé ò dá àgbà òṣùwọ̀n màmá yẹn tó bá jẹ́ pé ńgbà tó kọ́kọ́ wá fún mi tó kọ́kọ́ bá mi fa wèrè lójú títì pé ọ̀rọ̀ pátì wọn ló sọ pé òun jẹ́ pátì o òun tiẹ̀ mọ Wàsíù rí o kìnnìkan tí mi dẹ̀ báyìí sọ̀rọ̀ Wàsíù rí tó dẹ̀ dédé attack mi lójú títì tó wá ń sọ fún mi gbogbo àwọn èèyàn tí Wàsíù bá yé wọn jẹ́ mo sọ story yìí ní ìgbà yẹn ó dárúkọ bèbí yẹn ọmọ Ondo State báwo ni mo ṣe mọ̀ mi ò mọ Wàsíù gbà tó wà ní Ọ̀kọ́ta kódà mi ìdílé Wàsíù rí lọ́kọ́ta Ìjẹ̀bú Òde yẹn ni mo ti mọ̀ rí àmì ni mo dé rí
You get you understand what I say? What I'm saying? So people will tell your story. You understand? Irú èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ṣé mo lè ó lè bá mi sọ̀rọ̀ ṣá kí n wò pé èèyàn gidi bá mi sọ̀rọ̀. But some people ó lè jó òtọ̀rọ̀ ló sọ ó lè jẹ́rọ́ ló pa. But the story tó wá gbé fún mi àti the first one, the second one, kò sí kankan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ nínú ẹ̀. Kò dẹ̀ sí nǹkankan tí story yẹn ṣe fún mi. Kò dẹ̀ níṣẹ́ kankan help kankan tí story yẹn tó máa render fún mi. I am telling you, Mrs. kí lorúkọ ẹ̀ máa rántí Yorùbá, máa rántí orúkọ woman yẹn sí. I will remember the name of that woman. Ṣó ti yé? Nígbà míì tó bá ti ní wọ́n máa ń fi nǹkan kan àwọn nǹkan kan máa ń fi nǹkan kan ṣakọ ní orílẹ̀-èdè wa ń bíbá. Òun náà ni pé kéèyàn máa fi obìnrin ṣakọ kó máa gbóbìnrin oríṣiríṣi tó bá wù ẹ́. Kó gbóbìnrin oríṣiríṣi tó bá wù ẹ́ kó máa pààrọ̀ obìnrin bí ẹni pààrọ̀ aṣọ. Obìnrin mi náà kó máa pààrọ̀ ọkùnrin bí ẹni pààrọ̀ aṣọ. Obìnrin tó ń ṣe náà irú akọni Wàsíù, abo wọn wà dáadáa. Wọ́n ní abo tó jẹ́ pé bó ṣe ń pààrọ̀ ọkùnrin yẹn wọn ò ní kúrò lọ́jà títí wọ́n máa fi kú. Wọ́n máa ń pààrọ̀ obìnrin ni àmì wọ́n máa pààrọ̀ ọkùnrin. Wọ́n wà ní a lè sọ pé mi ìfẹ́ sọ pé bóyá Ìjẹ̀bú ló máa ń pọ̀ sí. Wọ́n wà everywhere but wọ́n pọ̀ ní Ìjẹ̀bú. Ṣó ti yín? They will change, wọ́n máa change ọkùnrin tó bá jóbìnrin ni wọ́n. Wọ́n máa change ọkùnrin, wọ́n máa change ọkùnrin, wọ́n máa change ọkùnrin. Ọkùnrin ò ń sú wọn. Èmi sì mo kàn máa ń wò ní pé báwo ló kàn yẹn bá kó lọ́dọ̀ ọkùnrin kan wá kàn tó lọ sọ́dọ̀ èmi. Tí ìbá jẹ́ pé bóyá wọ́n ti change ẹni tó wà nínú ẹ tó ti di ajá. Ìwọ ọkùnrin náà tó kàn ń change obìnrin tó ń change tí ó máa jẹ́ pé wọ́n ti change ẹni tó jẹ́ gangan tó ti sọ ẹ́ di ìdàkudà ẹranko. Because animal can behave that. There is no enjoyment in different. Kọ́ máa sọ pé wàá enjoy ni o ipe kò kàn máa ní a lot of sexual harassment fún gbogbo obìnrin tó bá ti rí ṣá. Mo ní sexual òyìnbó yẹn ò correct o sexual harassment báwo. Urge sorry kò máa ní sexual urge kò máa ní urge fún gbogbo obìnrin kò dẹ̀ máa ní urge fún gbogbo ọkùnrin is a problem. Having urge kò rí obìnrin kò máa kí gbogbo obìnrin máa wù ẹ́ kí gbogbo ọkùnrin máa wù ẹ́. Either owó pẹ̀lú àbí kò sówó. It's a problem, serious one. Anyway, to cut the story short. Ọ̀rọ̀ àǹtí ìlàsọ débi. Ètò ń pè ní Emmanuel Arọ́pò, ẹlẹ́bà yẹ́lò, ọ̀kín, ọ̀dọ̀ òun kọ́ gangan kọ́ ló lọ̀kín. Ọ̀kín yẹn, Wàsíù ti ń kí ọ̀kín sìn. Ó ti pẹ́. Ó ti ń fi ọ̀kín kí Emmanuel Arọ́pò tó wá sí vision yẹn. Bóyá ó kàn lè wá fún lóyè ọ̀kín yẹn. Ó ti ń pẹ́. Ìgbà kan wà nígbà tí Wàsíù ń jẹ iṣẹ́ Àbíkẹ́. Ó pè lọ́kì. Ó tún fi jẹ Yèyé Bẹ́wà jẹ́ ọ̀kín. Àwọn ọ̀kín pọ̀. Ṣó ti yé yín mẹ́yẹn. Even gbà tí kí lorúkọ ẹ̀ Fatia tó wà nílé ó pe ọ̀kín náà sí ó fọ̀kín pé adé orí ọ̀kín gbogbo àyẹn náà tó bá sọ pé aya mi Fatia kíní kan á kàn tún lù ní pé adé orí ọ̀kín you understand ìgbà tó kúkú wá fẹ́ Emmanuel Arọ́pò everybody now believe that okay bóyá ọ̀kín nìyẹn ó ti ń pe ọ̀kín ẹ̀ ti pẹ́ but nígbà sọ náà ni pé Emmanuel Arọ́pò náà sọ pé Wàsíù lò sóhun níbo ló ti lò sí Wàsíù lò sí Wàsíù kàn ti lò ara ẹ̀ ni Wàsíù dẹ̀ ti useless ara ẹ̀ Wàsíù tí a bá wo ní ibi tó ṣiṣẹ́ dé tí ì máa jẹ́ àwọn ìwà wọ́nranwọ̀nran tí orílẹ̀-èdè wa náà fi àyè gbà wọ́n fún kò kéré nú ayé kò dàgbàsókè púpọ̀ náà kò ń ṣe pé bóyá òun ni the best bọ́ kò kéré nú ayé òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ òun bọ́ sí ìyà ńlá bá ti gbéyàn ṣánlẹ̀ téèyàn ti jẹ́ kí ìyà ńlá yẹn tó ti lọ introduce ara ẹ̀ sí ìyà ńlá tó ti gbé ẹ ṣánlẹ̀ kéékèèké máa borí ẹni ṣòṣìyẹ so tí Emmanuel Arọ́pò bá sí pé òun ò kàn lè lower standard òun mọ́ kí ni standard ẹ̀ tẹ́lẹ̀ kí Emmanuel Arọ́pò jáde tí ò bá fẹ́ bọ̀bọ̀ àmì ọmọ okòrí wọ́n gbé story yẹn wá fún mi ni
wọ́n gbé wá fún mi ní ìgbà tó dẹ̀ yá tó dẹ̀ gbé wá fún mi èmi náà wá rí pé mo wá rí tó ń pe ọmọ oko ní ìlọ òun many times tó bá lọ pàtí tó bá pàdé ọmọ oko báyìí ìyẹn Ṣẹ̀fíù Àlàó wá sí máa ní àṣẹ kò ń dọ̀bálẹ̀ fún wa máa ní ó ti di ńlọ ẹ̀ you understand me but ẹ lọ bèrè mo bèrè lọ́wọ́ ẹ̀ ṣé Ṣẹ̀fíù Àlàó ṣó jẹ́ family lady yẹn for real ọ̀kín ṣó jẹ́ family ẹ̀ ṣé Ṣẹ̀fíù Àlàó ṣojú Wàsíù lọ ní age àti ní stature àti ní level àti ní financially gan in everything ṣojú Wàsíù lọ mo bèrè ní ṣé Wàsíù tó wá sọ pé kì í ṣe level mi I cannot lower my standard now tó wá ń ka ó wá ń fi right up oríṣiríṣi síta kì í ṣe level ẹ̀ tí ò bá ń ṣe level ẹ̀ tí ò bá ń ṣe level ẹ̀ ó ní in fact ìgbà tẹ́ kọ́kọ́ fẹ́ ṣe ìyàwó yẹn ó ní sọ ní rush ó ti yé bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan tó ló fẹ́ ṣe ń gbà yẹn tó ló fẹ́ òun ni Wàsíù ṣe fún ẹ pátápátá bíi pé kó jáde ó máa ń ṣe ìyàwó fún àwọn family ẹ̀ ní pálọ̀ àwọn bíi àwọn ìyàwó tó bá fẹ́ yẹn ó máa ṣe wedding fún wọn ní pálọ̀ ó máa ń ṣe ìdì ni ó wá ṣe tiẹ̀ openly àní gbogbo gbà yẹn wàá máa ń sẹ́ pé ìwọ pọ́n àwọn àgbàlagbà lé ṣé o ti yẹ̀yẹ́ àwọn àgbàlagbà náà ṣe padà lẹ́yìn ẹ̀ ni torí ìwọ ń gbà yẹn àwọn àgbàlagbà o èmi pọ́n wọn lé o mo pọ́n àwọn àgbàlagbà lé o àwọn àgbàlagbà yẹn mo pọ́n wọn lé ṣé o dẹ̀ ti ṣé o yẹ̀yẹ́ àwọn àgbàlagbà làwọn àgbàlagbà ṣe yẹ̀yẹ́ ẹ̀ ni Emmanuel Orokpo má máa hype rẹ̀ you hype your body too much because wọ́n ló pupa ó rẹwà bí egbin ó rẹwà kọ́ Snapchat ní gbogbo ẹ̀ àtàṣọ tẹ́ẹ̀mù àti gbogbo ètò wọn bá rà ń gbòòrò gan tí ò ṣe ti tẹ́ẹ̀mù aṣọ China ló bá dé àti Snapchat ibi tó ti ya fọ́tò l'Amẹ́ríkà yẹn rí pé gbogbo àǹkùlẹ̀ ó dúdú ni pé bleaching ẹ̀ fi sílẹ̀ kó má lo cream bí àwa ṣe lo cream lo cream wa láti 2.5 months nígbà tí cream mi tí mo gbọ́ láti Canada mi ò ń bleach o but cream kankan tí mo ń lò tẹ́mi àtọmọ mi ń lò cream kan la máa jọ fi ń para bó ṣe wà yẹn ọṣẹ wa kàn lè yàtọ̀ ńgbà mi and I use different soap anybody tó bá mọ̀ mi máa mọ̀ pé different soap ni máa fi wẹ̀ kò sọ́ṣẹ́ tí mi kì í fi ń wẹ̀ so ìgbà tó lọ sí Amẹ́ríkà yẹn níbi tó ti gbóúnjẹ síwájú ẹ̀ báyìí ó ń tọ́jú ọwọ́ ẹ̀ pamọ́ ni ankle gbogbo ọwọ́ ẹ̀ ló dúdú gbogbo ọwọ́ ẹ̀ Snapchat ló máa jẹ́ kó pupa kó jẹ bó tiẹ̀ wá jẹ́ pó pupa gan kó wá dàbí òyìnbó kó tiẹ̀ wá jẹ́ Africa sí báwọn kan ló pupa tí wọ́n lo cream rárá ìyẹn ò validate ẹ pé bóyá you are hyper your quality is better than tó dúdú abẹ́ni tí ò pupa tó ẹ abẹ́nìkan tí ò tiẹ̀ ga tó ẹ kò mí pé your quality is better than all of them because the colour pupa yẹn àwọn kan wà wọn ò lo cream Ọlọ́run fún wọn láti ọ̀run wá ni àwọn Philippines àwọn China àwọn white America àwọn Canadian àwọn Europe àwọn gbogbo wọn they are all white wọn ò ní láti lo cream tó bá báwọn yẹn pàdé kọ́kọ́ á sọ pé torí pé pupa òun náà ni quality ẹ̀ ṣe high ju ti others àwọn olóò máa sọ pé I'm better and I cannot lower my quality again kí ni quality ẹ̀ kó tó rí ipò níyàwó sílé o ó dẹ̀ bí ọmọ mẹ́ta o tó fi lé tó dẹ̀ túmọ̀ lédì yẹn gbà yẹn tó fi lé dànù ọ̀dọ́ lédì tìbí náà wọ́n lé nìkan náà dànù fún bó ṣe ń ṣe géèmù ẹ̀ nísìnyí ńgbà tó ti bẹ́ẹ̀ tí ò wá ṣe bẹ̀ mọ́ tó ti ṣìpẹ̀ṣìpẹ̀ tó lòun ò gbà ẹ́ mọ́ now ó wá sọ pé olówó than your quality Wàsíù Àyìndé ló wà than your quality ilé mélòó ni ọkọ ẹ fẹ́ lẹ́yìn ẹ̀yin gẹ̀ẹ́sì tó yẹ pé owó lẹ máa ń ta sí ilé mélòó ni àwọn tó fẹ́ tẹ́lẹ̀ ilé mélòó ni wọ́n fẹ́ inú ọkọ kí ni àpò wọn kí lórúkọ wọn jẹ́ ká mọ orúkọ wọn ní orílẹ̀-èdè Nàìjíríà yìí wọn lórúkọ náà all of you need name you want somebody láti gbé yín síta àwọn èèyàn kan máa ń sìn ó yẹ kó reconcile pẹ̀lú kéwọn kó tiẹ̀ máa bá kéwọn ṣeré kó tiẹ̀ máa bá kọrin kó tiẹ̀ máa kọrin ẹ̀ lásán kó tiẹ̀ máa bù mọ́ kéwọn want me to be kí n máa rẹ́rìn sóhun wà láìtàláì inú ilé mi tí mo wà yìí ọmọ ìdáyà yẹn ló ti wá síbí báyìí ìdáyà ó mọ inú ilé yìí ọjọ́ tó wá kẹ́rì ò ló gbé wá síta iwájú ìta mẹ́ẹ̀ ló pàtìtì he spent more than 6 hours nínú ilé yìí that she was telling me mommy tẹ̀ ló sọ o màmá òun ngbà yẹn ó máa ń kó gbogbo àwọn girlfriend dádì òun mọ́ra ni ó ní àǹtí kan tó wá láti London girlfriend bàbá òun ní Ṣadé lórúkọ ó máa ń wá láti London tó bá ti dé báyìí orí bẹ́ẹ̀dì màmá òun ni máa dìde pé kó sùn sí mo ní ìyẹn mọ́mì yín o mo ní mọ́mì yín a máa dìde fún
àwọn girlfriend wá sí ó ní bẹ́ẹ̀ ni ó ní dọ̀là tó bá tí àǹtí yẹn bá ṣe wá sí Nàìjíríà tó bá sọ̀rọ̀ olóyìn máa wá sílé ọ̀dọ̀ mọ́mì òun ilé mọ́mì òun ló máa dé síbẹ̀ bẹ́ẹ̀ ni Idayat Àṣàkẹ́ Ọmọbọ́lájí ó nílé mọ́mì òun ó nílé ó máa wá sọ́dọ̀ mọ́mì girlfriend àwọn bàbá òun tí bá sọ̀rọ̀ confam ni confamẹ́tò ó kọjá rádaràdà mí ìkílẹ̀ a máa fẹ́ sọ nínú ọ̀rọ̀ ká máa kápẹ́ parọ́ bọ́tì èmi hate kéèyàn kàn máa believe pé òun kàn lè ṣèkà fún yàn mo dẹ̀ máa ń sọ fún yàn pé tó bá ṣèkà fún yàn má ṣe fún mi tó bá ṣe fún mi Ọlọ́run máa kàn ẹ́ lábùkù kì í ṣe rọ́ mi ì ṣe pé má jẹ̀mú tọ́lọ́run bá mi dá ni torí pé ìyà jẹ àwa gan jù nínú ayé yìí débi pé ẹnìkan máa tún wá máa fìyà jẹ wá tọ́lọ́run bá gbà fún wa díẹ̀ kẹ́nìkan tó wá dìde kó bẹ̀rẹ̀ sí fìyà jẹ wá for fun ìyà jẹ rádaràda ìyà jẹ kúrò ń bẹ̀ sí wa lára bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìyà jẹ bastard sí èmi tí mo tó bá rí mi when you get close to me you will know that they actually suffered me ohun tójú mi ti rí láyé ó kọjá rádaràda and I come because mi ò kí wọ́n ṣe pé ń sìn ẹ mo ní ìdòwò badly o kí wọ́n máa lọ romance òṣì kí wọ́n máa lọ ṣe pé èmèrè o kọ́ máa romance mi o ìkànnìyàn kọ́ máa gbá mi lẹ́gbàá ìgé o you understand me I don't because of that and bow down ṣe ẹ rí pé mo play orin Wàsíù ni ẹ rí pé mo stop láti máa sọ̀rọ̀ ẹ ní bó ṣe ń bí ọjọ́ tí mo ti mọ̀ pé ó ti tẹ́ tí mo ti mọ̀ pé Wàsíù ò gbọ́ ọ̀rọ̀ ẹ̀ mọ́ ó wá wò pé ń sìn gbà yín gangan ló ṣe wá lọ sọ́dọ̀ Bísọ́lá Badmus ó wá comment sọ́dọ̀ Bísọ́lá because ó wá di àjẹgbodò tó ń wẹ́ni kúra ni tó bá wò pé òkè ó jẹ́ lọ sọ́dọ̀ Bísọ́lá kò kúkú gba tiẹ̀ àwọn ọ̀tá Wàsíù sì ni wọ́n bá ṣeré kò lè bá tí Wàsíù bá rí lì tí ìbá jẹ́ pé bóyá irú àwa báyìí àbáwọn blogger wọn fẹnu sí bọ̀dá mi bá yéèyàn jẹ́ àwọn èèyàn kan Wàsíù ń ṣe kiri kan báyìí tí ìbá jẹ́ gbogbo tó máa sọ̀rọ̀ kò lè bá Wàsíù pò ntí lady yẹn náà ṣe it's not a good thing àwọn ìyàwó kí àwọn ọmọ Wàsíù kan tó dìde kan tó tẹ̀lé ẹ lọ á ní bó ṣe ń behave sí wọn ó lè jẹ́ pé ó lè má behave dáadáa gan kó jẹ́ pé ńgbà wọ́n fẹ́ dojú orogún ìyá wọn tí ń ṣe fẹ́ tí à ń gbà yẹn tó máa wí pé ó kàn bímọ ó ti yé kán fẹ́ dojú ẹ̀ kán wá lọ jókòó tí àwọn ló lọ ṣe ìyàwó fẹ́ gbogbo wọn ló wà ń bẹ̀ náà gbogbo àwọn tó lọ ń bá Fatia ṣeré ń sìn èmi o that's one thing about me irú tí àwọn Fatia ṣe dé party tí wọ́n pẹ́pẹ́ dẹ̀ yẹn you are risking your life gbogbo yín pátá lẹ gbádùn I'm sorry to say ẹni tí àwọn ọmọ yẹn ló jókòó tán lọ ṣe ìyàwó ṣé Dámilọ́lá ni àti Ìdáyà àti Dámilọ́lá àtàwọn kí lórúkọ ẹ̀ yà àti Dẹ̀ra gbogbo wọn Ṣadé àti gbogbo wọn yẹn àti èyí ọkùnrin àti obìnrin náà lọ ṣe ìyàwó fún eléyìí wọ́n wá padà wá ń sìn àárín wọn dàrú wọ́n tẹ̀sí wá gbé fétí àmọ́ra one thing about me wọ́n máa ní mi ò dínú ọbọ̀ tí mo kàn ti wò pé you are not my friend now ó lè jẹ́ bàbá wọn ló ń control wọn but bí wọ́n ṣe parapọ̀ tán bá bàbá wọn sọ̀rọ̀ náà pé daddy it's okay now and again òrìṣà jẹ́ pé méjì obìnrin kò dénú gbogbo wọn pátá ló máa jà fún ìyá wọn nínú ilé yẹn wọn nǹkan ní sọ ní òní Dámilọ́lá ṣe sọ níjọ́ tí ìyá bàbá wọn kú ipe ẹ̀yin ìyàwó alálùbáríkà kò pè wọ́n níyàwó alálùbáríkà ẹ̀yin ìyá alálùbáríkà ìyẹn mi pé àwọn tó ti bí àwọn yìí àwọn ló ní àlùbáríkà tó yẹ kí bàbá òun fẹ́ ọjọ́ tí ò ti fẹ́ wọn mọ́ báyìí làlùbáríkà tí kò lára bàbá òun wèé lókùn tí bàbá òun ṣe nítorí ọjọ́ yẹn nìyẹn ó kàn ń gbé nítorí pé tí ó bá fi ti bàbá ẹ̀ ṣe náà bàbá ẹ̀ kò ní jẹ́ kó ní connection ní Nàìjíríà irú gbogbo ọ̀dọ́ Sanwó-Olú tó wà yẹn kò ń ṣe òun gangan lónìí connection yẹn bàbá ẹ̀ ló ní kò dẹ̀ ń ṣe òun nìkan ni bàbá ẹ̀ ló bí tó bá tẹ̀ láti dojú bàbá ẹ̀ náà máa dojú ẹ̀ ni bàbá ẹ̀ fúnra rẹ̀ ló sọ fún mi èyí tó jẹ́ Àṣàkẹ́ yẹn òun ló kọ́kọ́ ṣe kánsẹ́lọ̀ ní Èkó yìí nígbà ayé President Bola Ahmed Tinubu nígbà tó jẹ́ gómìnà Lagos State wọ́n fi sínú kánsẹ́lọ̀ ó gba kánsẹ́lọ̀ ni Wàsíù ló sọ fún mi kò ṣe Ìdáyà K1 fúnra rẹ̀ ló sọ fún mi ó ní pé ọmọ yẹn ipe kò serious nígbà tó wà kékeré torí pé òun nìkan nìyá ẹ̀ bí fún òun bí nǹkan kan ṣá pé so ó bàjẹ́ gan ìyá ẹ̀ dẹ̀ ń taṣọ ó wà òkè Àṣàkẹ́ was spoiled wọ́n spoil ẹ̀ ṣe to understand ó lóun ló ń kọrin fún ó dìdí compose orin ó lóun dìdí compose orin fún ni ìyẹn Ìdáyà ó ní bọ̀tọ̀ ọmọ yẹn ló kọ́kọ́ fún òun ní owó láyé òun nínú àwọn ọmọ yẹn ó lóun ló kọ́kọ́ gbé oríire àti àlùbáríkà wá fún ó ní ìgbà tí wọ́n gbé sí councillor tó di honourable ó ní wọ́n fún ní contract 30-something million nígbà yẹn o 30-something million dàgbé kó gba contract 500 million sí ṣótiyé ó ní wọ́n fún 30-something million
contracts ó ló dẹ̀ gbé wá fóun ó ní kò ṣe ó ló sọ pé dádì òun ló máa ṣe ó ló gbé wá fún òun ó ní owó tó tóbi jù tóun gbà for that period of time ó ní Ìdáyà ló gbé wá òun ló fúnra rẹ̀ sọ fún mi K1 ló sọ fún mi. Do you understand? Ọmọ yẹn náà tí gbogbo wọn bá pa ẹnu pọ̀ pé dádì wa like nǹkan tẹ́ ẹ ń ṣe tẹ́ ẹ bá lè fẹ́ mọ́ mi wá mọ́ torí pé ẹ ti standard yín ojú yín ti là bá kan. Let me tell you something. Mo máa ń like nǹkan kan nípa àwọn ọkùnrin tó fẹ́ ìyàwó nígbà tójú wọn sì dúdú àbí tíyàwó wọn ní one coded life tó jẹ́ pé life wọn bọ́ ṣe ń múra ṣó ti yẹn ó ti wà kó ṣe bó ṣe múra tó present ara ẹ fún wọn nígboro yẹn kọ́ ni nǹkan tíyàwó ọkọ ẹ rí níta nínú ilé o but bọ́kọ ẹ ṣe rí nínú ilé náà ló present okùn hype díẹ̀ láti jẹ́ kí ara àta lè rí i pé okay it's a good one but kó máa ní coded life tó ń gbé nínú ilé kó yàtọ̀ bàjẹ́bàjẹ́ sí tó ń gbé níta is that one also is a fraud. Ìyẹn mo fi like ìyàwó Ọdúnládé original wife ẹ̀ yẹn o ṣó ti yẹ yín ìyàwó ẹ̀ yẹn wọ́n á ní pé kò múra dáadáa o kò ṣe kíní kò ń ṣe celebrate ọkọ ẹ̀ ní celebrate su ní gẹ́ yẹn ní bèbí yẹn ṣó ti yẹ so o ò lè ní pé kó lọ ṣe gbogbo nǹkan tí others bá ń ṣe tí ò ṣe ọkọ ẹ̀ dẹ̀ ti rí ọkọ ẹ̀ dẹ̀ ó dẹ̀ bó ṣe jésù yẹn lọ́kọ ẹ̀ ṣe ń lọ sókè tọkọ ẹ̀ bá sọ pé okay mo fẹ́ kó change kó di Jezebel of our time too nǹkan lè má lọ déédéé fọ́kọ ẹ̀ mọ́ bó ṣe wà yẹn ó dẹ̀ ń wọṣọ kò dẹ̀ ní body odor ó dẹ̀ ń jáde ó dẹ̀ wà okay ní títí ẹ̀ bọ̀ tó àwọn èèyàn míì kò wà okay tó bá jẹ́ àwọn nǹkan pé tó bá dé stage kan kó máa bìlí pé àwọn kan ti pọ̀ ju àwọn kan lọ ló máa ń fa wàhálà tí wà sí wà yìí nísìnyí ìyàwó tó filẹ̀ ń sìn tó jẹ́ pé ńgbà tó gbé wá orí ẹ̀ bíi agbárí ojúkú ni má bínú o má bínú jọ̀ọ́ ọ̀kín agbárí ojúkú lójú ẹ̀ lórí ẹ̀ ńgbà tó gbé dé ó wá sọ pé I cannot lower my standard kí ni standard Emmanuel Arọ́pò tóun náà ti lọ ṣiṣẹ́ London rí tí ò ríṣẹ́ tí ò rówó mú wá sílé tí Wàsíù ṣe ẹ̀sọ́dọ̀gẹ Wàsíù tó jẹ́ pé aṣọ lára aṣọ tí mo kó nígbà tí mo di ẹrù fún àǹtí Títí Ebony torí ẹ̀ tí ẹrù tí mo dì wá sí Nàìjíríà material kan wà nínú ó ní àwọn quality aṣọ tí mo wọ̀ ẹ lọ bẹ̀ wà láìtàlá ẹni tó bá purọ́ kò ní dáa fún nígbà tí aṣọ tí wọ́n máa nígbà tí Wàsíù kọ́kọ́ máa announce baby aṣọ tó kọ́kọ́ lọ sí party designer tó ń ṣe aṣọ yẹn ní Italy òun ni Wàsíù lọ rarú ẹ̀ fún baby ọmọ tó ń pè ní Emmanuel Arọ́pò ẹni tó bá purọ́ kó má dáa fún èmi ni mo ní designer yẹn bí mo ṣe rí lára ẹ̀ báyìí mo ní wèrè ní gidi ni man tó ń pè ní Wàsíù yìí báwo ni ò ṣe ní lọ báwo ni Emmanuel Arọ́pò ṣe ní lọ Emmanuel Arọ́pò tó jẹ́ pé ìgbéyàwó ẹ̀ kù some days ni Wàsíù page mi tó hack láti dí pẹ̀lú mi níbi tí picture bàbá ọmọ mi àwọn picture àwọn video àwọn Facebook tí wọ́n ti gbé tán ti act mi ò ní access mọ́ ó kù few days tí Wàsíù máa ṣe ìyàwó tẹ̀ ó wá release picture bàbá ọmọ mi tá a ti dúró tèmi àtọmọ mi àti bàbá yẹn tá a fi dúró ó release few days to the wedding tí wo lórí Emmanuel Arọ́pò wọ́n wá ló lọ extended kí ni standard yẹ ìwọ tó jẹ́ pé wọ́n ṣe tí ẹni tó bá parọ́ kó má dáa fún wọ́n ṣe wo copy aṣọ tán máa ṣe rà fún wọn ni àǹtí Títí náà wá sọ pé wọ́n fẹ́ open shop baby things fún ẹnìkan àṣẹ Wàsíù ló fẹ́ open baby things fún ìwọ tó ṣí shop yẹn tí Wàsíù máa sọ pé ara ọkọ tó bá ti pawó ara ìyàwó ẹ̀ lẹ́ máa ti mọ̀ ìwọ ló wá ń sọ pé Wàsíù is lower than your standard orí Wàsíù yìí ni àtàwọn ọmọ tó ń support ẹ̀yẹn wọn ò dẹ̀ mọ̀ ọdún nítòótọ́ nítòdodo wọn ò nílè bá wọn sọ wọn ò nílè torí many of them náà wọn tún ẹ̀rù bàbá wọn máa ń bà wọn ṣùgbọ́n tó bá pọ̀ àjọrìn ọmọ ejò ló máa ń jẹ wọn níyà wọn ò bá jọjọ tó ọmọ ejò bá jọ rìn wọn máa jẹyà gan ṣùgbọ́n tó yẹ pé wọ́n jọjọ kò láì tí gbogbo wọn jọ jókòó tó ń jọ fẹnu ṣe kan tí ò ṣe pé wọ́n fẹ́ bá ayé bàbá wọn jẹ́ tán fẹ́ káyé ẹ̀túnṣe kán yé máa fẹnu kù kán yé máa fàyè ẹ̀ gbolẹ̀ bí Wàsíù ṣe gba bó ṣe ní ògo tó ẹ̀dà ó lọ rà lọ́dọ̀ èṣù àbọ́lọ̀ ń ṣe fún ó rà sí bẹ́ẹ̀ ni ó rà sí àmọ́ ó mọ̀ pé lọ nájà ayé ókè o wọ́n wá fi ayé ẹ̀gbolẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹnìkan bá di iyọ̀ ẹnìkan ló máa ń tu àwọn ọmọ ẹ̀bọ́n ṣe wà wọ́n lè gbálẹ̀ lọ́wọ́ ogun but instead of wọ́n gbálẹ̀
wọ́n máa tún fogun kún ogun fún ni ìkan wá bọ́ta a máa drag yẹn ìwọ ọjọ́ sọ tòótọ́ ó ti lọ tipẹ́ ìyẹn Dami nìyẹn Dami fúnra rẹ̀ tó jẹ́ pé ìyá tiẹ̀ tó bá rí kéwọ̀n bá ó máa sá ni kì í ṣe rọ́ tó bá jọ wà ń patí wọ́n máa jọ ń pàdé ń patí ó máa sá ni tó bá rí pé ọjọ́ báwo ni mo ṣe mọ̀ wọn ò ṣe lè fún mi o torá mẹ́bọ is my hobby. Ní ọjọ́ kan nígbà tí Dami ṣetán ní law school ó ṣetán ní wọ́n máa tó ńgbà tó parí tó tán pè sí bá tó ṣetán gbà yẹn so wọ́n wá ṣe party fún ní Oriental wọ́n pe kó lè mọ̀ ní ọjọ́ náà mọ́mí ẹ̀ wọ yẹ́lò ni màmá ẹ̀ wọ̀ mọ́mí wẹ́ yẹ́lò ni màmá Dami wọ̀ so ó wá ní gbogbo wọn ya fọ́tò ṣe mọ̀ pé bàbá Dami ìyá Dami ti lọ marry ẹlòmíì ọmọ Ṣàgámù ni so ìgbà tó dé Wàsíù fẹ́ bá ya fọ́tò ẹ mọ̀ Wàsíù obìnrin yẹn sá ni ó ní kó má bá wọn ya fọ́tò kó má fọkàn wọn o kó má ṣe o kó má tún lóògùn lára àwọn iṣẹ́ tí understand ibi tó believe pé ó wà diabolic tó mọ̀ pé ó wà wicked ni they see this like a child wọn ń ṣe ọmọdé mọ́ gbogbo àwọn ọmọ yẹn Dami will be 40 soon Dami will be 40 soon ó yẹ kó ti marry èèyàn pàtàkì tó yẹ kó ti marry Dami ní orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n wo ìwà bí bàbá ẹ̀ ṣe ń treat àwọn obìnrin ìbá ti marry ó marry kò mí pé kó má jẹ adviser fún Lagos State kò mí pé post tó bá fẹ́ lọ fún any political post tó bá fẹ́ hold kò disturb ẹ̀ bàbá ẹ̀ gan ti ń disturb wọn bọ́n ṣe wà yẹn again kí tún sọ fún yín lónìí wọ́n sọ story ní ojú mi nínú ilé mi wọ́n tún gbé wá lára àgbà tí Pasuma sorry darling ìgbà tí Pasuma torí Auto Bola máa ń rojọ́ gan wọ́n lè ní mo ń sọ̀rọ̀ bíi kíní ìwọ tó bá bú mi ọmọ òṣì kan tó bá bú mi máa ṣépè fún ẹ o tó bá bú mi ìwọ kan tó bá jẹ́ pé ẹ máa ń lérò lórí social media tẹ́ bá dìbò ẹ̀ ní wọlé ní real life ẹ ṣọ́ra yín ẹ má ta sí mi mo ń sọ̀rọ̀ Wàsíù lọ́wọ́ Bọ́lá mi máa wọ́ṣọ̀ tó bá lọ tọ́yọ̀ mi bá lọ ṣó mo rò pé mo ti so ní ọjọ́ kan ẹ jẹ́ n sọ story fún yín gẹ́ẹ̀ kan ló wá sí wọ́n sọ story yẹn lójú mi ní ìgbà tí mo ní Pasuma àti Wàsíù tí wọ́n ní ṣùgbọ́n ẹ̀ tí Wàsíù tí wọ́n ní Wàsíù bá ọmọ Pasuma sùn àwọn boys tó jẹ́ ti Paso gbogbo wọn ní orílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun wọ́n pa wọ́pọ̀ ipá àwọn máa bá yé ọmọ Wàsíù jẹ́ ẹni tó wá mú ní ọjọ́ yẹn lọ́hùn tó kọ́kọ́ ṣe kòńgẹ́ wọn òun ní Ìdáyàtọ̀ Àṣàkẹ́ ọmọ Bọ́lájí yẹn wọ́n sọ lójú mi ni wọ́n organize ọkọ fún ọkọ tó kọ́kọ́ fẹ́ lákọ̀ọ́kọ́ wọ́n organize ẹ̀ ni àwọn fans Wàsíù Pasuma lára wọn wá ṣe ìkà fún ni ọmọ Ìbàdàn lọkùnrin náà lọ́jọ́ náà lọ wọ́n sọ ni ipe wọ́n dìdí bẹ̀ ọmọ yẹn sí ni just like bí Wàsíù ṣe ń ṣe fún àwọn obìnrin làwọn náà fẹ́ máa ṣe fún àwọn ọmọ ẹ̀ wọ́n sọ ní ojú mi ló ṣe márì tó fi márì báyìí hòtẹ́ẹ̀lì wọ́n jọ wà for some time lára àwọn tó tún jẹ́ ọmọọṣẹ́ ìgbà yẹn ṣé MC òun náà ló gba hòtẹ́ẹ̀lì fún ní 7 and 8 hòtẹ́ẹ̀lì tí kọ́pù ń gbé wọ́n wá bẹ̀rẹ̀ gbogbo àwọn tó máa ń ṣiṣẹ́ iṣẹ́ burúkú bí àwọn ọmọ olè tó wà lẹ́yìn Paso bí àwọn ọmọ Jagba wọ́n bẹ̀rẹ̀ sílẹ̀ wọ́n sáwọn ọmọ gẹ̀ẹ́sì bí ẹgbẹ̀gbẹ́ mi ìkúrò ọmọ ìjẹ̀bí Nàìjíríà mo wà yìí mo ti sọ tẹ́lẹ̀ nígbà tí mo wà Nàìjíríà mo béèrè lọ́wọ́ ẹ̀ kì í ṣe pé wọ́n sọ pé nítorí nǹkan tó ń ṣe fún àwọn obìnrin bọ́tí nǹkan ta confessor náà ni wípé gbogbo ìwà yẹn ìwà ìdọ̀tí ni ṣùgbọ́n tí wọ́n bá ti ní owó ní àwùjọ wa ìwà ìdọ̀tí ò jẹ́ nǹkan kan fún wọn mọ́ even their children at times so ti dàgbà wọ́n máa tún encourage wọn fún iṣẹ́ burúkú tó bá ṣe yes they encourage them torí tó bá ti gbé àwọn àǹtí yẹn wá èyí tó wà ní London ìkan máa cringe mọ́ èyí tó wà ní London yẹn bó ṣe ń gba bàtà ló máa gba gèlè bó ṣe ń gba gèlè ló máa gba kinní kan bó ṣe máa ní tẹ́ bá ti ń bọ̀ nílé ló máa ní kẹ́ra kinní kan wá fóun bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ yẹn ọkọ tí ìyàwó tí bàbá wọn bá fẹ́ ó máa nìkan nínú wọn tó máa jẹ́ èké tó máa jọ ọ̀rẹ́ ẹ̀ pálí ẹ̀ á dẹ̀ máa tọ́jú ẹ̀
àwọn ọmọ yìí náà ìjẹkújẹ tó bà bàbá wọn jẹ́ ó ti bà wọ́n jẹ́ wọn wá ní ìtìjú mọ́ they be abusing their father like this kò jẹ́ nǹkankan fún wọn their father have misbehaved to their mother too it's nothing to them and then most of them obìnrin ni wọ́n àti ẹ̀gbọ́n táwọn ọkùnrin pé ọkùnrin gbà míì wọ́n máa ń wà selfish what about obìnrin tó máa ń ní good heart tó yẹ kó ní good heart towards obìnrin ẹgbẹ́ àwọn ló máa jókòó ló máa sọ pádégún ẹni tó bá tún ti gbé lòmídé àwọn ló máa gbé sókè ìṣòro ayé wọn bàbá kan tó kú lẹ́yìn Wàsíù tó ń pè ní Joel tí mo ní ọmọ ẹ̀ wá sílé mi ó wá gbé bíbí gbà yẹn yo bàbá yẹn sọ wípé àwọn ọmọ Wàsíù ń gbà míì tó bá ti fẹ́ torí pé Wàsíù ní ahun sáwọn ọmọ ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe dára yẹn wọ́n ló ní ahun Wàsíù tó bá ti ó ló ní ahun bóyá ó dẹ̀ ṣe àwòdébẹ̀ ní àlè sọ èmi ò sọ pé ẹsẹ̀ ń sábà ẹ̀ ó ní tó bá ti di pé àwọn ọmọ yẹn fẹ́ gba owó lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá rí pé wọ́n fẹ́ wọn kò ṣe é kòkòkò yìí sì láti gbowó lọ́wọ́ Wàsíù wọ́n á kàn gbé obìnrin kan wálé ni ìmí ilé ìgbọ́rẹ̀ ẹ̀ wálé èyí tó jọ́kùnrin náà lè gbé girlfriend ẹ̀ wálé tí bàbá wọn bá rí báyìí ó lè gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni tó bá ti wá gbà lọ́wọ́ wọn wá sọ fún ìgbà tó bá ti yó bẹ́ẹ̀ ni wọ́n sọ fún mi Ọlọ́run ẹni tó bá kúrò kó má dà fún ìgbà tó bá ti yó tó ti fún lọ́tí tó yó bí ọjọ́ tó mọ tí tó ń dá plane dúró yẹn tó fọwọ́ dá plane dúró tó bá ti mọ tí yóò kẹ́rí ẹyọ wọn ní kókó owó sápẹ̀ gbogbo owó tán bá ná fún pásínálì yẹn tó bá gba dọ́là tó bá sọ pé àpò mi ní kẹ́kọ́ yẹn sí pásánà mọ́ nìyẹn gbogbo àwọn aṣẹ́wó yẹn gbogbo àwọn ọmọ yẹn ìgbà yẹn náà máa ń rí kó àwọn aṣẹ́wó tán bá gbé fún àbáwọn ọ̀rẹ́ ọmọ ẹ̀ àbáwọn ìyàwó ọmọ ẹ̀ àwọn girlfriend ọmọ ẹ̀ míì tó máa bẹ́ẹ̀ ni inú ilé iná la jókòó sí tán ti wá sọ gbẹ àgbàgbàkúgbà láyè mọ́ ni tá bá gbàgbàkúgbà láyè ká pọ̀ máa gbàlejò oríṣiríṣi they will talk àbí ká sọ pé ó wà ńlẹ̀ rẹpẹtẹ tí n bá kó bí mọ́tò márùn wọlé ń sìn kí n kó kọ̀ǹténà méjì kí wọ́n máa jẹ́rù wọ́ bí wọ́n á bẹ̀rẹ̀ wọ́n á kúnlẹ̀ àwọn èèyàn máa kúnlẹ̀ tì mí náà wọ́n máa rojọ́ ṣó ti yé yín ṣùgbọ́n tí n bá rí ẹ nígbà tí ilẹ̀ gbẹ o gbúdọ̀ wá nígbà tí òjò bá rọ̀ tóró máa yọ̀ ṣubú ni a máa dalá àwọn nǹkan a máa jẹ́ kẹ́rọ̀fọ̀ wà ńlẹ̀ láti jẹ́ kó lè gbé yín ṣubú so tójò bá rọ̀ táàrí ẹ nígbà tí ilẹ̀ gbẹ tẹ́rùn wà tójò bá rọ̀ tó wá sọ pé o fẹ́ wá àbí ṣọ̀kànnà fẹ́ pa ẹ́ ni níbẹ̀ Ọlọ́run kó pa ẹ́ nǹkan tí ó máa ń tètè pa èèyàn la máa bẹ̀ sí ẹ torí Ọlọ́run òun tètè pààyàn ó máa ń lọ́ra láti bínú but ìyẹn kọ́ là ń sọ wọ́n bẹ àwọn èèyàn yìí sí you understand me àwọn ọmọ yẹn náà wọ́n ń jẹ ìyà yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́nìkan bá sọ pé kò sí nǹkan tó ṣe fọ́mọ lọ́mọ tọ́lọ́run ní san fọ́mọ ẹ̀ àwọn ọmọ yẹn náà wọ́n kàn jẹ́ ọmọ wọ́n kàn máa wò pé ọmọ Wàsíù ni wọ́n ọmọ olówó ni wọ́n nítójú wọ́n rí ló lọ mẹ́ bẹ́ẹ̀ ni láti ìgbà tí Ìdáyà ti wá kò ní ọkọ yẹn ṣé kò yẹ kó ti lọ sílé ọkọ mi ṣé kò yẹ kó ti bímọ Ìdáyà máa ti over 40 Ìdáyà á ti over 40 ìyá ẹ̀ bọ́dẹ̀ ṣe sọ according to history mi ì rò pé ó bí ọmọ púpọ̀ ṣé kò yẹ kí ìyá ẹ̀ kó ti ní ọmọ ìyá Ìdáyà kẹ̀dẹ̀rẹ̀ ó ti dàgbà kó tó fẹ́ Wàsíù náà ọ̀rọ̀ tí mo ń sọ wọ̀nyí ṣé rọ́ ni ọmọọṣẹ́ Wàsíù lára àwọn tó wà lẹ́yìn ẹ̀ tó máa ń ṣe kù tó máa yàjàjẹ́ tó bọ́ra sílẹ̀ lọ́jọ́ tí ó lọ sí Ọ̀yọ́ gbogbo wọn náà wọ́n wá síbí àwọn ọmọọṣẹ́ yẹn èyí tó wá síbí báyìí ló pọ̀ jù mẹ́ tó ń wá sínú ilé mi inú ilé tí mo jókòó sí ni inú ilé yìí ni people will now get to stage they get on stage and they be behaving as if inú wọn dùn tẹ́ bá wo gbogbo nǹkan tí Wàsíù máa ń ṣe ó kàn ṣe yas gàgà ní inú ẹ̀ ò dùn ó kàn láṣúgà ni it's not an happy kò wà happy gbogbo attitude wọn kì í ṣe nǹkan tí ẹni tí inú ẹ̀ bá wà happy tó bá wà happy tí inú ẹ̀ dùn gangan nínú ayé kò ṣe tó ṣe ni wọ́n ṣe yẹn ọmọ kéèyàn sọ pé òun ti make òun ti ṣe mistake láyé òun kódà wò pé bá ṣe máa rọ́fìn ẹ̀ tá a máa fi lọ rí bọ̀ ìṣeré bọ̀ yóò ṣeré o mo ṣàjẹjọ́ kan tí bọ̀ ìbáṣà pọ̀ ẹ̀ ṣá máa fi bọ̀ ilẹ̀ lọ́rùn àbí bẹ́ẹ̀ kọ́ but you know what wọ́n ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí olódodo fẹ́ ṣe wọ́n béèrè question lọ́wọ́ olódodo bóyá olódodo wà smart there is always a solution to all problem tó bá délé ayé yìí bá èyí tó bá gbé wá látọ̀run gan àtúnṣe wà fún mi
talk less of ètò banlé ayé. Now ìyàwó ẹ̀ wá ṣe pé tí Wàsíù bá ń fẹ́ obìnrin kóbìnrin yẹn kàn jẹ́ kó excuse me mo kàn fi fẹ́ fi ṣàkàyè ìwé ni o ṣe rí bí ìyàwó Ọdúnládé ṣe jẹ́ SU gbangba yẹn àwọn spirit jim ló ń jẹ́ bẹ́ẹ̀ spirit jim tó bá gbé sọ́wọ́ Wàsíù Àyìndé kó jẹ́rú ẹ̀ kó pàdé ẹ̀ kó kàn wípé Wàsíù máa brush up ó máa ṣe ní àárín oṣù kan ẹ máa dá lẹ́yìn ẹ máa ṣe lédi ẹ̀ mọ̀ bí lédi yẹn go á gbé lọ level tó yẹ pé ìwọ fúnra rẹ̀ ò ní lè maintain ẹ̀ mọ́ tó bá farabalẹ̀ tó bá kó nínú ilé ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ o lè rí fídíò fétíà tó dájú èyí tó ti ṣe nígbà tó wà nílé yàtọ̀ sígbà tó wà nílé Wàsíù gbogbo èyí tó ṣe ń gbòòrò sìn kò sí tó sì match gbogbo èyí tó ṣe kó tó kó lè Wàsíù ló máa gbé wọn lọ level yẹn tó bá dẹ̀ gbé wọn dé level yẹn máa já wọn wálẹ̀ so level tí Manuel Orokpo sì ń claim ipò òun ti kọjá level yẹn sìn táwọ gown our show bákan show us your former gbogbo àwọn dressing code at the way you are looking before you got to know K1. Sọ fún wa dressing code So don't hype yourself. Tí wọ́n bá ní kó move on. Let me tell you tí ló kó kún nílẹ̀ kó tó gbẹ̀pà sí. Ó dàbí mi mo ṣe ń jókòó sí máa sọ pé ẹnìkan ọkọ mi tí mi ò dẹ̀ rí tí wọ́n dẹ̀ responsible mo dẹ̀ need owó. You are rich. How can that person be my husband? You are rich and I'm in need of money and I want business. You are a business person. You are not there for me. How can somebody kéèyàn tó lè jẹ́ ọkọ ẹ ó máa jẹ́ tó wà responsible tó care fún ẹ tó change lifestyle ẹ tó change wardrobe ẹ pàápàá tó tún change ẹ financially. Àwọn girls kan wà lórí social media yìí tí wọ́n sọ pé celebrate ni wọ́n tán ná lówó lónìí. I remember àwọn olówó kan Nàìjíríà kan ló gbé wọn sókè bírú àwọn bàbá Michael Adenuga yẹn ẹ mọ iye àwọn celebrate tán náà gbé sókè Nàìjíríà ni lára àwọn tó gbé Fúnkẹ́ Akíndélé sókè máa yẹn nínú ilé mi mo jókòó sígbà tó sọ pé gba ní 2014 kan ni àbí kí ni wọ́n gba contract yẹn owó tó wọ́n gbà wọ́n sọ ní pé 10 million ó gba 10 how many millions náà kọ́kọ́ fún 10 million gbà yẹn is a big money. Do you understand? tó bá dẹ̀ tún gbà bẹ́ẹ̀ tó ti gbẹ́ pé Michael Adenuga fún lówó bí àwọn Nàìjíríà ṣe nìyẹn o ẹni tó tún lówó mi máa tún fún lówó. That's one thing about people tó bá ti pé o wà connected direct to somebody they be using money to buy that connection from you. Torí ẹ̀ téèyàn bá fún ẹ ní access tó bá wà òkè tó bá fún ẹ access náà sí tó dẹ̀ lẹ́nu gan is giving you money. Is giving you money. Gbogbo àwọn tó ń look down on me kọ́kàn di ọjọ́ kan kọ́kàn rí mi kọ́kàn rí pé mo take picture pẹ̀lú Alhaji Aliko Dangote face to face àbí kọ́kàn sọ pé wọ́n rí mi má bọ̀ àṣà kan jókòó. You will see some people, some call will be getting into my call. I'm a wọlé padà sórí phone mi. That they will be even wọ́n máa fún ẹ lówó torí pé àwọn Nàìjíríà, that's their mentality. Even though tí mi bá need assistance wọ́n gbà they want to render some assistance tí mi bá need fún mi. Bẹ́ẹ̀ ni mo sọ. Ṣó ti yé bẹ́ẹ̀ but yẹn kọ́ ibẹ̀ yẹn kọ́ là ń sọ. Ọ̀rọ̀ Emmanuel Orokpo àti ọkọ ẹ̀. Àwọn ọmọ tó ń bu lónìí tí wọ́n wá hate ẹ̀ tóun náà jọ ta sí wọn yẹn. Àwọn tó lọ ṣe mother in law tó lọ ṣe father in law nìyẹn. Gbogbo ìyàwó tí Wàsíù máa ń ṣe ó ṣe ìyàwó fún ìgbà tó fi kí lorúkọ ẹ̀ lẹ̀ Jemila tó fi Jemila lẹ̀ Jemila ọmọ Ghana Jemila fẹ́ ọkọ ó fẹ́ Ghana mà kan ó fẹ́ mo mọ ẹni tó fẹ́ ní Ghana mo mọ wọn rẹ ọkọ ẹ̀ yeah àwọn ọmọ olódù àwọn ọmọ gbòòrò yẹn náà ni I know them. Bọ̀bọ̀ kan wọ́n pè ní Alámàrí ó wà Alámàrí ó wà ní Ghana ọmọ Ìlọrin ni òbọ̀ tó wà ní Ghana lára àwọn olówó Ghana yẹn ọ̀rẹ́ bọ̀bọ̀ yẹn ni so when I'm talking to you I know what I'm saying. So Wàsíù gbé Jemila ó gbé ó mọ̀ pé bèbí ti bí ní ó use mọ́ Ghana gan yẹn Jemila tó tún wá ń bá sọ̀rọ̀ lẹ́nu jẹ́ mẹ́ta bíi pé wọ́n jọ ń sọ̀rọ̀ bí wọ́n jọ wà good àkọ́kọ́ má bàa sọ pé
pé òun àti anybody ò jọ sí papọ̀ Wàsíù àtàwọn aṣẹ́wó 5 and 6 ni wọ́n ṣó ti ẹ̀yin Wàsíù àtàwọn aṣẹ́wó 5 and 6 ni wọ́n ilé Wàsíù ò lè gbófo wọ́n kò lè má tí rẹ̀ anybody tó máa pè ìyàwó mi tuntun ìyàwó mi tí mo ṣe fẹ́ ó lè má tí ti yẹn but ìyàwó àwé ó kún bàjẹ́ bí wọ́n ṣe pè é pé oríṣi pé ìwà ò dá yìí tó ń dà wọ́n sígboro yìí ẹlòmíì fẹ́ for 1 month pé 1 month wọ́n kàn fẹ́ mi for 1 month kó wá divorce mi for 1 month màá tún máa lọ gbórúkọ yẹn kiri our ladies are like that àwọn ẹlòmíì máa sọ pé kí ló gbà lọ́wọ́ ẹ̀gbọ́n gbẹ́ni kúrò lọ́rọ̀ kan kíkọ ẹlòmíì ò lè lọ ngun tí mò ń sọ yìí wọn ẹlòmíì ò lè ṣe do you understand bí èmi Bọ́lá bí mo ṣe ń sọ òun kò lè ṣe ó wá gbé Wendy tó wà ní Canada ó wá gbé lọ sí Ghana according to the story ó wá lọ ṣe ìyàwó fún ní Ghana why torí pé Jẹ̀mílà tó ṣẹ̀ṣẹ̀ fi sílẹ̀ ń gbà yẹn bí ọmọ Ghana Hausa Ghana ni ọmọ Ghana bí nǹkan náà ló fẹ́ ń gbà ó ṣáà use mẹ́rin kan àwọn kan ní Ghana ó tún lọ bá ń Ghana kò ṣe pé lọ bá ń Ghana o ìyẹn á máa gbọ́ pé ó tún gbóbìnrin wá Ghana wá ṣe ìyàwó fún ní registry Ghana do you get it kẹ́lẹ̀ mọ bí tí wèrè wọn tí wọ́n ń ṣe wèrè tó ń lo agbára dé tí wọ́n mọ̀ pé kò sẹ́ni tó lè mú ó ṣe bó ṣe wù bí ẹni tí ẹ mọ̀ kí ṣẹ́rí ẹjẹ́ ń sọ fún yín tó bá mu ògógóró jù tó bá yá tó bá mú mọ́ gan ó máa stọ̀ sínú ọpọlọ ẹ̀ reserve tó ní nínú ẹ̀jẹ̀ ṣì máa ṣiṣẹ́ tó bá mu gbó tó mú mọ́ tó filẹ̀ reserve tó ti mu sílẹ̀ tó ti wà nínú ọpọlọ ẹ̀ tó ti wà nínú brain ẹ̀ ó ṣì máa heart nígbà míì bẹ́ẹ̀ ni ó ṣèyàwó fún yẹn bọ̀ kò mú ìyá kò mú bàbá lọ síbẹ̀ ìgbà tó máa ṣe tí Manuel arọ́pò yìí ó mú ìyá Ìdáyà àti àwọn ọmọ yẹn tó ń bulé ní tọ́jọ́ ń jà yẹn òun ni ìyá àti bàbá ẹ̀ ní ibi patí yẹn gbogbo pàdé náà èmi náà sọ̀rọ̀ pé Emmanuel títí máṣà pé òun náà ó gba ẹnìyẹn náà lọ́wọ́ ọkùnrin kan ni ó gbà lọ́wọ́ obìnrin kan ni Wàsíù bá ṣe débi pé tó bá fi ẹlẹ̀ báyìí á tún fi ẹlòmíì á tún wá ẹni tó ṣe gbé á tún gbé lòmíì ẹ má máa jọ bára yín jà ìjà yẹn gangan bó ṣe ń behave yẹn gangan ni Manuel Orokpo wá fẹ́ lò fún sí lẹ́ṣẹ̀ pé ló lọ comment sí abẹ́ Bisola Badmus and I know very well pé Bisola Badmus máa ti wá ọ̀nà láti bá sọ̀rọ̀ tó rọ́ máa Abẹ́òkúta làwọn méjèèjì Bisola Badmus ọmọ Abẹ́òkúta ni Wàsíù Emmanuel Orokpo náà ọmọ Abẹ́òkúta ni Bisola ó máa ń wá gbogbo nọ́mbà àwọn tí Wàsíù bá fẹ́ láti bá wọn sọ̀rọ̀ láti convince wọn náà wọ́n ti di ọ̀rẹ́ nínú WhatsApp Bisola náà dẹ̀ máa ti ní àwọn fake account wọ́n máa ti comment lábẹ́ gbogbo nǹkan tí Emmanuel Orokpo ń sọ síbẹ̀ tá máa bú Wàsíù pé wọ́kẹ̀ ó ti wọ́ báwo kìnnìkan ó náà máa ní bọ́tì ọ̀rọ̀ tí mi ò fẹ́ gbọ́ lẹ́nu Emmanuel Orokpo náà ni pé màá sọ pé my standard kí ni standard yẹ ìwà àti Wàsíù ẹ̀ níwà compatible for long more than a month tó o bá ti ń ṣe aṣẹ́wó tí ìwà aṣẹ́wó bá sínú ẹ̀jẹ̀ ìwà burúkú ìwà aṣẹ́wó tí ò bá sínú ẹ̀jẹ̀ ìwà àti Wàsíù ò nílé ìwà compatible fún fọ̀fọ̀fà like a bond tí ó bá ti rí ẹ tó bá ti pé ìwọ eléyìíkẹ́ á kàn sílẹ̀ ni àbí wà you understand so ìwà àti Wàsíù ẹ wà compatible ni tẹ́ẹ̀fì lè gbé gan láìsọ ọmọ gan for like a ó ti fẹ́ pé 3 years now it's about 3 years ago lẹ́ṣẹ̀ ìyàwó yẹn ẹ ti fẹ́ pé 3 years now ó dẹ̀ máa ṣọ́ ipò fẹ́lẹ̀ Wàsíù láìkí kéèyàn máa sọ pé òun fẹ́ nìkan you can know ó tẹ̀ lè sọ fún rárá ni torí tó bá sọ fún tó bá jẹ́ pé ó máa ń gbọ́ràn pé ó máa ń fẹ́ kéèyàn control òun kò ní dọ́dọ̀ ìwọ rárá nǹkan tó fẹ́ kó máa understand yẹn pé if I can be controlled by any woman I will not even come across you cannot even come across me by the way I won't even approach you èmi ò ń gbọ́ràn sóbìnrin lẹ́nu that's the meaning èmi ò K-dog K1 o ajá ń ké mẹ́yẹn K-dog mo ti fẹ́ pè K-dog mi ò kì í gbọ́ràn sí obìnrin lẹ́nu o òun ló ṣe rí mi tèmi náà tún di ọkọ ẹ̀ lónìí o ìtumọ̀ yẹn nìyẹn tó bá ti rí pé tó bá ti bá K1 lọ́wọ́ ẹ̀ tẹ́ẹ̀kan jọjọ́ di ọkọ àti àwọn olórí bẹ́ẹ̀dì ṣó ti yé
wàá kàn kúkú wàá kàn gbàgbé ni pé okay o contract lájọjọ wà tó bá pẹ́ fine tó bá dẹ̀ yá you are welcome bọ́ kó dé kó a máa ṣe bí ìyàwó tòótọ́ kó a máa ṣe bí pé ìwọ ló bá wá ògo tó fi gbogbo ayé tó fi ṣẹ̀sín káàkiri àgbáyé ìwọ ló bá wá ògo yẹn a máa wò pé ẹ̀sìn tóun ṣe nínú ayé tó pé òun wá ògo òun ìwọ wá ṣe tán mo kàn fẹ́ kó jẹ nínú díẹ̀ kí nǹkan tó ẹ̀ tún fi àìpẹ́ díẹ̀ kó gbóná mẹ́lẹ̀ àbúdẹ̀ máa tutù bó bá yá ìwọ wá sọ pé ó fẹ́ máa ṣe ìyàwó kan pé mo love you know there's nothing like love ó kàn máa fẹ́ kó múra dáadáa o kó dẹ̀ pupa o ìyàwó kéwọ̀n ló wọlé yẹn o ó fẹ́ máa pọ́n ilé ni tóun bá dúdú bí ọ̀bọ ṣó ti yé kó dúdú bí ọ̀bọ kó máa ṣe bí kangaroo kó máa rìn nígbà mi kó máa ṣe bí kangaroo á kàn fẹ́ kán sọ pé ìyàwó òun nìyẹn o ó pupa ó ti bóra ó dẹ̀ ń yọ aṣọ kí ni lẹ́bù ẹ ṣé o ti bá Ọkọya jókòó rí tẹ́lẹ̀ ní ṣe bóun ló gbé ẹ di ọ̀rẹ́ ìyàwó Ọkọya ìwọ amóríwà àti Ṣadé Ọkọya chief mrs Ṣadé Ọkọya most of the time bàbá Ọkọya ìjọ sàmì rúdù mi ìdẹ̀ rúdù sí yín rí gan yàtọ̀ sígbà tí wọ́n sọ pé kí wọ́n mú ọmọ yín yẹn pé kí ni pé wọ́n mú àwọn ọmọ yẹn pé wọ́n disturb yín gbèjà yín náà nígbà yẹn náà ni but ọmọ tí yẹn bá ti farúgbó ra bí wọ́n máa ń lọ fún wọn ju others lọ anyway ìyẹn kọ́ ni mo sọ sí kí ni level ọ̀kìn tó sọ pé òun ò kì í ṣẹgbẹ́ Wàsíù sí tó yẹ pé I can only wear my standard àwọn patí lọ́jọ́ tó ti ṣe patí àwọn èèyàn mélòó ló ti èmi sì àṣe patí rí mi ì ṣe patí rí kọ́mọ̀ bàtẹ́ pé èèyàn mélòó ló wá sí patí nínú I don't do mi ì ṣe patí rí mi ì ṣe wà kọ́mọ̀ bàtẹ́ pé àwọn olúwo ló present nípa lé níjọ́ tó ṣe patí ta ló present nínú patí ẹ̀ tó tóbi ju kéwọ̀ lọ òun ló hype òun ló prepare introduce ẹ sí gbá kan fún ẹ lóye kan ọmọ bó ṣe ń package gbogbo kíní yẹn kan package fake kan dẹ̀ fún wa ní kan dẹ̀ sọ di original mọ́ lọ́wọ́ gbogbo kíní yẹn ni mi ò like kó bá ṣe pé I cannot lower my standard or kí n stop ṣe bẹ́ẹ̀ mi kì í lo èdè yẹn náà stop saying that he said zapa kíni àwọn wo ni òun ló kí ni ẹ má bínú mi ò gbèjáwá sí o ṣe rí pé bí mo ṣe mi ò gbèjáwá sí wọn bí wọn náà ṣe wá ń ṣe é sìn bíi pé bóyá you are innocent that yóò ṣe kò sí ẹ̀ṣẹ̀ kankan lọ́wọ́ ẹ báyìí òun ló máa treat ẹ ṣé wo rí pé o máa treat àwọn ọmọ yẹn tó lọ ṣe ìyá àti bàbá fún ẹ ń jẹ ṣé kò yẹ kó máa gẹ wọn kò dẹ̀ sí bí ò ṣe sẹ́ni tó lè please K1 kò sí obìnrin tó lè please K1 ó máa fẹ́ ìyàwó tó máa fi kú dànù ni bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè please gbogbo àwọn ọmọ ẹ̀yẹn sójà go sójà come barrack no dey empty òun nílé K1 òun láyé àti àwọn ọmọ ẹ̀ bó ṣe rọra rí wọn yẹn àwọn ọmọ yẹn wọ́n já ìfún bàbá wọn jẹ wọ́n ti àjàjẹ tó bá jẹ́ ẹ̀jẹ̀ tó jó nǹkan kan ló bí wọn tó dẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ àfi kó máa ti use mọ́ wọn oògùn yẹn bó ṣe ń lo àfàrò láti jẹ́ kí àwọn tó wà lágbàáyé kó máa fẹ́ràn ẹ̀ kó máa love music ẹ̀ kó máa pariwo lásán kó máa pariwo ẹ̀ kó máa love ẹ̀ bó ṣe ń ṣiṣẹ́ lára àwọn ọmọ ẹ̀ náà nìyẹn. There is nothing tó bá ti sọ pé sùúrù adìyẹ tí wọn náà ti fò nìyẹn. Tí o bá fún àwọn ọmọ yẹn lówó ń sìn owó tí bàbá wọn ò fún wọn kó di ọjọ́ kejì kí bàbá wọn sọ pé kinní kan wọ́n máa dojú ẹ̀ ni. Àwọn ọmọ tó dojú ìyá wọn wọ́n dojú ìyá wọn náà so kata wá ní ìwọ tó fẹ́ máa dun ìwọ tó wà bọ̀ tí level tó kàn máa ń sọ pé you are too higher than the K1 yẹn tó bá ní ẹni tó ju K1 lọ lọ́wọ́ mo tó dá mi lójú pé wàá fẹ́ o ní fẹ́ K1 náà o ní stress náà ìgbà tó ń gbé ẹ dé wọ́n kọ́kọ́ gbé ẹ pamọ́ for some time wọ́n kọ́kọ́ ṣí ṣọ́ọ̀bù fún ẹ wọ́n ra bàtà wá designer wá fún wọn kì í ṣe wọ́n nìkan ni K1 máa ń ṣe bẹ́ẹ̀ fún ìgbà tó ń fẹ́ títí yẹn náà tó bá ráṣọ kan báyìí lára mi bí jàlámẹ́ ìgbà tó àjàjàgbà tó lóyún a máa ní kò ní lè bèèrè lọ́wọ́ mi pé ibo mo ti rà a máa ní káwọn boys á ní kó bèèrè lọ́wọ́ mi bó ti rà máa ní shopping mall ní Dubai ní shop bye ní Dubai á dẹ̀ lọ wá lọ rà fún ó máa ń ṣe yẹn yeah because ó fẹ́ validate ó fẹ́ káwọn èèyàn máa validate ẹ̀ dáadáa níta kó máa lè bá fi pọ́n òun lé that's all so má sọ pé o hype pé o lè lo standard yẹ tó bá gbà ẹ́ padà ń sì tó bẹ́ẹ̀ ò ní wọlé mọ́ okay Andrew de ẹni tó máa gbé ẹ síta tó máa declare ń sìn as a wife ọ̀kín
Andrew Deni ẹni tó máa declare as a wife ń sìn mi lè sọ o Ọlọ́run dájú má jẹ́ n fi lọ́kùlọ lọ mi lè sọ bóyá president wa àbí lára àwọn tó bá wà ní power yìí torí bóyá president wa mo kàn sọ mi sọ pé president wa fẹ́ yàwó mo fẹ́ wò ni ṣé ní Yorùbá ń bí èèyàn sọ fún ẹ pé gbogbo street òun lòun ní a sọ fún ẹ pé èèyàn ń pa èèyàn ó sọ pé kinní kan kí ni ẹ tó máa sọ pé akọ̀yìn máa wù ẹ́ ń sìn pé irú ẹ̀sìn yẹn kí ló ti wá dé báyìí ìwọ́dẹ̀ kọ́ ló máa bẹ̀ bó ṣe wà yẹn ìwọ́ kọ́ ló ń fìyà jẹ K1 irú ẹlẹ́dàá àwa báyìí ta ti ṣe èpè kọ́ láti ẹ̀ṣẹ́ ta ń gbàdúrà burúkú lójoojúmọ́ bẹ́ẹ̀ ni ẹlẹ́dàá wa ń bínú mo sọ fún ẹ níjẹta gan pé Ọlọ́run ń bínú sí K1 èèyàn ń bínú èṣù kan tún bínú tó bá tún lòun fẹ́ lọ àpìlì séṣù èṣù kan tún bínú sí lọ́wọ́lọ́wọ́ orin yẹn dẹ̀ máa jáde ń sè máa sọ pé ẹ máa yọ́nú sí mi mo ti ná tag mi ẹ máa yọ́nú sí mi ọjọ́ tí finance mi bá ti padà wá dáadáa bó ṣe wù mí tínú mi dùn tọkàn mi balẹ̀ ní máa yọ́nú sí bẹ́ẹ̀ ni mo sọ kò ń ṣe ìwọ́gbọ́n ló ń fi ìyà jẹ so má máa rò pé bóyá victim ni wọ́ àwọn tó jẹ ìyà mọ̀ òun pé wọ́n jẹ ìyà àwọn tí Wàsíù dédé fi ìyà jẹ ẹni tó fẹ́ fi ìyà jẹyàn ó fẹ́ lògo wọ́n mọ̀ ìwọ ò sínú wọn náà Wàsíù dídì rẹ̀ ń dá ògo àwọn ẹnìkan useless àwọn ìyàwó tó bímọ fún yẹn do you know a lot of them they have shop ètò tapanla ò tapanla mọ́ ètò talẹ́sì ò talẹ́sì mọ́ ètò lówó ò lówó mọ́ ìmí ètò ń ta ticket ó dẹ̀ tó ta mọ́ínmọ́ín ètò ń ta aṣọ ó tẹ̀ tó ń ta ògì àtàkàrà ètò ṣe oríṣiríṣi kan ìwọ wá dé ń ṣe wá ṣe pé ìwọ lọ fẹ́ ẹwọn tó bá ti ṣe déédé á lọ fún holiday pọ̀ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú kò tí pọ̀dún kan ó ti understand má máa sọ mọ́ bíi pé wọ́n jẹ́ victim ṣó ti yé àwọn ògo tó rà papọ̀ tí wọ́n ti jókòó sí for sometime yẹn gan àwọn ẹlẹ́dàá yẹn gan á tún bínú sí ẹ ògo kan ní gbogbo ilé tó bá ti ẹ̀wọ̀ tí wọ́n bá ń ṣe ẹ̀jẹ̀ chóchòchò nígbà tó lóun kó tẹ́ ń bẹ́ẹ̀ tó ṣẹ̀jẹ̀ chóchòchò tó jí owó àti ilẹ̀ tó gbà ó gba ilẹ̀ gbogbo ìkọ́kùkọ tó ń kọ́ kiri ní Ẹ̀pẹ́ ní àmì ní Ìjẹ̀bú-Òde yẹn ó gba ilẹ̀ oríṣiríṣi èèyàn jọ ilẹ̀ mi 2 plot of land ló wà ń bẹ̀ tó bá fi mí lọ́rùn lẹ́ẹ̀ka tẹ̀lé máa lọ ṣe títí wa ká tún lọ a máa gbàgbé a máa ti mú kúrò lẹ́nu a tún ra ògo a tún fẹ́ ra ògo ẹ̀ spiritually ìwọ wá jókòó sílẹ̀ ìwọ wá ń ṣe bí victim ìwọ gun ẹjọ́ commit crime ni like husband like wife ni you are both bird of the same feather you are also evil stop your updating and shut up èèyàn ṣe ìkà fún àwọn obìnrin ó lé ìyàwó tó bí ọmọ kò sẹ́ni tó break record yẹn tó bí ọmọ 3 rí bẹ́ẹ̀ ni mo sọ Fétíà ìyá ẹ̀ dẹ̀ gùn lẹ́sẹ̀ ni kò ṣe pọ́ gùn lẹ́sẹ̀ nìkan Èkó Ìdúmọ̀tà yẹn ni wọ́n ìyẹn àti gbogbo ọjà Èkó yẹn gbogbo wọn jọ papọ̀ síbẹ̀ ni wọ́n jọ mọ́ra wọn wọ́n mọ àwọn ìyàwó Wàsíù tó taṣọ náà ojú Wàsíù ti máa mọ Fétíà ò tí dàgbà ńgbà tó ti máa mọ Fétíà ó mọ̀ náà ó tún padà wá fẹ́ do you know ọmọ sórí bó ṣe fẹ́ Fétíà ni ìwọ náà tó wá gbà lọ́wọ́ Fétíà ó break record ó bí ọmọ 3 obìnrin ó pé ọmọ yẹn ní pẹ́pẹ́pẹ́ tí ìbá jẹ́ kó lè lọ á ti bí 4 tí ò bá lè kò fẹ́ kó bí mi mọ́ ni á ti bí 4 obìnrin náà dẹ̀ ló máa tún bí ó lè lọ ìwọ ò sọ fún pépà yẹn at least ẹ lè fẹ́ yàwó méjì náà ẹ jẹ́ ká àjọjọ máa gbé ẹ lè fẹ́ náà ẹ má lè lọ náà aláàjì ẹ lè ṣe bẹ́ẹ̀ náà àwọn ò ṣe sọ bẹ́ẹ̀ fún ó wá ní kó lọ ṣe ìyàwó fún ẹ ó wá ní ìwọ náà wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dìyàwó Diona ẹ̀yin gúrùpù yín tẹ́ ṣe bẹ́ẹ̀ nígbà yẹn lọ́hùn gbogbo yín ẹ gba ọkọ̀ ọlọ́kọ̀ tán ni dẹ́nà ẹ máa jẹun tẹ́ bá tún wá jẹun yẹn gbogbo oúnjẹ gbogbo nǹkan tó ti lọ gbogbológo tán fi rà kalẹ̀ tán fi ṣe láyé àtọwọ́ Nàìjíríà àtọwọ́ tán kópa àwọn politics àgbogbo ẹ̀ tán jí gbé ìwọ wá jókòó sí wọ́n máa yan bí ìrànú ṣúgà wọn ò dá ìsàn sí ẹ lára ó jáde wà tó sọ pé ó ti lọ fọ́lìdé ó yá máa tètè fèsì business ẹ kò ṣe èèyàn nìkan gan níwọ bó ṣe ṣe níwọ náà ṣe ó wá ń ṣe wípé ìkànnì lè àdẹ your standard kí ni standard ò sí wọn kí ni standard wèrè I'm sorry and I'm not even sorry kí ni standard yẹ I am very sure pé nínú gbogbo ẹni tó fẹ́ rí láyé K1
Solomon ló ga jù ló lówó jù bàbá ọmọ tó fẹ́ bàbá ọkọ ẹ̀ wọ́n gbé picture ẹ̀ jáde kò ń ṣe screenshot your father the father of your children ọmọ mẹ́ta ló bí náà mi ò mọ̀ bóyá àwọn mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ọkùnrin kan ló bí gbogbo fún bọ̀bọ́ yẹn náà bó ṣe ṣorí náà nìyẹn orí yẹn náà bí korodó ń báyìí orí ẹ̀ bí orí agbárí ojúkú ni. ẹnìkan sì Wàsíù iṣẹ́ tí èmi ṣe Wàsíù bẹ̀ mí pé káfí ó fẹ́ fi mí spite ó fẹ́ fi mí bá Wendy jàǹgbà yẹn mí bá jà láíláí ẹnìkan dẹ̀ ti lóyún fún a wá sọrí ẹ̀yin méjèèjì mọ́ra ìwọ ṣe nínà ó lè jà nínà kí ló wá ń ṣe ìjà yẹn ti fẹ́ sú ẹni mẹ́ olóyè sọ pé kí wọ́n forúkọ ẹ̀ pè ẹ́ mọ́ ó yẹ kó ti máa lo ṣan yẹn lọ títí ó máa fi gbẹ́ lòmíì up to date ṣé wọ́n yọ bó ṣe fẹ́ kìíní ṣé wọ́n ti yọ orúkọ Fathia ò yọ orúkọ ẹ̀ kúrò lórúkọ ẹ̀ náà wọ́n yìí máa pè é pé aya kìíní kan mi mọ bó ṣe ń kì Fathia mi alálùbáríkà aya K1 the ultimate ṣé ó yọ kúrò because you cannot fight you cannot stand it fire tí wọ́n dàbò èèyàn nígbà yẹn o ò lè jẹ́ kí wọ́n dàbò wọ o ò ṣe jẹ́ díẹ̀ kó tó di kó sú ẹ báwọn ọmọ yẹn náà ṣe kóná bo Fathia nígbà tó kú òlé nìyẹn náà àwọn ọmọ yẹn ò dẹ̀ tí ì dé tán Wàsíù tó yẹ pé ó ti wá gbogbo tíìmù ẹ̀jọ́ ọmọ tó ń bí tó máa ló bímọ pọ̀ yẹn gbogbo tíìmù tó máa fi bá yín jà ó ti kó gbogbo wọn jọ àtẹ tó rà ń ta àtàwọn èèyàn tí ó yẹ pé ó fòògùn fàmọ́ra ó ti kó gbogbo tíìmù ẹ̀jọ́ ó ò tí ì rí tọmọ ẹ̀yìn kí ló tí ì rí Fathia yẹn òun àti Ọláṣojú ṣàmánù ìsọlọ wọ́n jọ lẹ̀pọ̀ bí ìṣọrùn ni ó dojú ẹ̀ nígbà tí wọ́n dé kí ló tí ì rí ṣebí èyí kí lorúkọ èyí gbígbẹ yìí tó gbẹ bí ìwọ yẹn náà kò kúkú sí no yansh nothing ó lọ́yàn náà kí lorúkọ Basira Basejẹ Ọlọ́run ò ní ṣe ń Basejẹ Basira ṣé bọ́ọ̀ nìkan ló sì ń kóná bù ẹ̀ gbogbo wọn ò tí ì dé tó ò ṣe farabalẹ̀ àwọn ọmọ Wàsíù wọ́n ní àkáǹtì fake account like 20 each of them wọ́n á fi gbogbo ẹ̀dà borí platform ẹ̀ wá máa rò pé wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ ni gbélé ṣe ń sọ̀rọ̀ wọ́n tún wá lọ́rẹ̀ẹ́ gbogbo ọ̀rẹ́ wọn ni wọ́n máa bẹ̀ kó máa bá wọn wọ́n máa táìpù fún ẹ báyìí wàá rí wọ́gán á rí ṣò wàá ṣe wá ní Wàsíù ó nìkan ló kàn jẹ́ kí inú ẹ̀ ò ní dùn bó ṣe wà nílé ó kàn máa rí pé bíi tàbú ni ìyàwó obìnrin ò ṣe é fóun mọ́ a máa wípé àwògúnlẹ̀ ti sunko ni alájà Alimọ̀ṣàdé àti lọ. Anyway ẹyẹ ìjánu mọ́ jọ ẹyẹ ìjánu mọ́ wọn kàn máa gbé picture gbogbo wọn fún àwọn lọ máa ṣe photoshoot fake life ọ̀tọ̀ ní scene ọ̀tọ̀ ní after the scene ọ̀tọ̀ ní show ọ̀tọ̀ ní after the show báwo lẹ ṣe rí gangan lé ẹ jẹ́ kó Snapchat wọlé jàre ká kó dání òní Snapchat èmi kan máa kó Snapchat jáde ń sin ojú máa ṣú èmi tí mo dídé pé chocolate colour ni mo ní bíbá ẹ máa kó síta ń sìn máa pupa bí òyìnbó ń sin ẹ máa rí ara yín máa balẹ̀ kí tún ní ilé ìbáyìí tó lọ àwọn ò tún rí báyìí. àbí méjì àbí mẹ́ta bákan náà ló ò nílò láti gbẹ́ni ẹlẹ́ni ṣẹ́ṣó tàbí kó o lu àwọn èèyàn kan jìbìtì kó o tó lè dolówó. àmọ́ àwọn náà náà máa jẹ́ lẹ́wọ̀n bá wọn sọ yìí so mo láìkí gbogbo jazz mi láì gbogbo jazz yẹn nonsense ni mi I cannot lower my standard kí ni standard ẹ ó ti rówó lára Wàsíù náà gbogbo bàtán máa gbé ẹ lọ tíwọ náà máa ń lọ sí tí Wàsíù bá ti ń lọ sí Spain báyìí tán bá ti fẹ́ fowó ran mi ìmọ̀kan tẹ́ máa lọ rà síbò náà máa gbówó tẹ́ máa jọ travel wọ́n náà ti rí náà ó ti rí connection wọ́n ti gbé ẹ lọ body lọ́hùn ó ti kúnlẹ̀ wá lọ kúnlẹ̀ fún aṣáájú ó ti lọ jẹ ó ti mu ó wá ń sọ pé lower your standard ta ló mọ̀ ó mọ odidi ó ti rí president Nàìjíríà rí tó sọ fún wa ẹni tó mọ̀ rí kó tó ṣó mọ Goodluck Jonathan
àbí àbàbà sanjọ́ tó jọ máa bẹ́kúta ṣó mọ̀ nígbà tó jẹ́ wà ní power ni kó sì lọ òun ló hype òun ló raise standard ẹ̀ ó máa ń gbéyàn ga tó bá fẹ́ gbé ẹ̀ga tó bá fẹ́ pọ́n ilé ṣùgbọ́n tó bá yóò ti understand ìwà burúkú yẹn náà ni gbogbo nǹkan ló bàjá ó jẹ́ gbogbo nǹkan lọ bò ó níbi ìtòwórùn kan Wàsíù ló fi good aroma sínú ayé ẹ̀ sí ògbàgbé ọlọ́run ló mọ̀ ọ́ pè ní àbọ́lọ́run ló pè àbọ́lọ́run ló mọ̀ to that extent gbogbo nǹkan tí wọ́n ń béèrè lọ Wàsíù ńgbà tí ọgbà ayé tiẹ̀ náà ló dé wọn kì í àṣẹ̀má náà ni Wàsíù tó ti ń ṣẹ̀tàn ti ń nà látìgbà tó ti dé nìyà wọn tó bá ti ṣẹ̀ wọn kì í nà níta bá wí fọgbọ́lọ gbọ́ngbọ́n ni ayé ìgbà tiẹ̀ ni wọ́n ń nà. yá maintain owó ẹ kó dẹ̀ maintain kó dẹ̀ shut up ẹnu ẹ táwọn èèyàn bá fẹ́ máa sọ̀rọ̀ gan tó bá fẹ́ máa bú tó fẹ́ máa mọ̀ tó fẹ́ máa mọ̀mọ́ kí ẹ̀ ìwọ kọ́ ló máa ìwọ you are not part of them you are not part of them wọ́n á ṣèkàfẹ́ nìkan by that time tó bá ṣì ń favour ẹ̀yin ẹ máa believe pé kò sẹ́ni tó lè mú yín ni inú yá máa dùn tó bá di pé yín nìkan náà I lower my standard I lower my standard. Anyway, thank you so much. Bye for now. Wàsíù sorry o. Ó dẹ̀ ń dùn mí ṣá. Inú ẹ̀dẹ̀ ti wá ń ṣe mí. Inú Wàsíù ń ṣe mí o. Kí ẹni tó ṣe ìyàwó fún. Lọ registry. Ṣé bẹ́ẹ̀ pé àwọn máàmù yẹn ń jẹ yẹn. Ìwọ ìyàwó tó péré ní ọ̀kín yẹn. Àwọn àfáà tó wá so yín pọ̀ ńjọ́ yẹn nǹkan. Àwọn àfáà yẹn náà ti fail. When you tie somebody together and the marriage kò pẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ̀dẹ̀ ń wòran the àfáà too dey fail o. Àti àwọn traditional gbogbo ẹ̀kọ́ ni wọ́n pè ní jọ́nà lọ. Anyway, bye for now. Wàsíù ògbè ní fòǹfò lóhun. Ó ti yé. Ìdí àwọn bá jù lọ àwọn nǹkan kan wà láti ọdún tí mo ti sọ̀rọ̀ báyìí. Mo tẹnu mọ́rọ̀ mi ni. Mi ò ṣèkà of anybody mi ò dẹ̀ ṣe burúkú fún yín. Ó ti yé yín. Ìdí àwọn bá dẹ̀ fún yàn mo fún ẹ nìyẹn. Ìtẹ́ mo fún yín mi ò ní mo fẹ́ gbà padà. Mo náwó fún yín àkàìmọye dọ́là mi ò gbà padà. Ìtẹ́ bá gbà lọ́wọ́ ẹ fún mi. Àwọn tẹ́ bá lè kàn dóná tẹ́ máa kó gbogbo mọ́ra pé ẹ máa kó wọn sọ̀dí pé kán máa yọ mí lẹ́nu. Pé gbogbo tó bá ti jẹ báyìí wọn ò lè pọ̀ mọ́. Àwọn oúnjẹ kan wà tó máa ń yáyàn níkùn èyí tí màláìkà sì jẹ ó máa yá ń kùn kì í ṣe rọ́ o. Ẹ̀yin náà tó fi fa ẹ̀sín àti àbùkù báyìí it's not a good thing. Àwọn tó bá yẹ kẹ́ ẹ ṣe sorry fún go and do it. Àwọn tẹ́ bá ti ṣèkà fún ní àwọn obìnrin wọ̀nyẹn tẹ́ kàn granted tán bá grand yín useless you cannot even stay indoor for 6 months. K1 you cannot stay indoor for 6 months. Ẹ ti grand àwọn ẹlòmíì for like years tí wọn ò lè bọ́ta for like ọdún tó pẹ́. Tí wọ́n dẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n bá padà wá jáde some of them wọ́n kàn some courage wọ́n tún move on. Go and do your correction before it's too late. Ó mọ̀ pé mo sọ go and do your correction. Ó lè jẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́ misbehave gan. Ẹ lè máa fi cover orílẹ̀-èdè Nàìjíríà. Do you see a lot of people tẹ́ máa sọ pé ẹ máa sọ pé àwọn èèyàn tó bá like màdàrú àti ìjẹkújẹ wọ́n lè máa fi influence yín wọlé o kàn sọ pé ọ̀rẹ́ president ọmọ president. But you know a lot of people too that we hate the government, that we hate the system because of you. Anyway, a word is enough for the wise. I don't want to be talking about you.
ìtẹ́nìkan sọ pé tó bá dẹ̀ ti fún Auto Bola lówó sọ fún kó má dárúkọ ẹ mọ́ kò mí ti ẹ̀ mọ̀ yálà yẹn tó lè sọ pé tó bá wù mí kí n dárúkọ kí n má dárúkọ ẹ̀. mi ì tí ì rí yálà yẹn ni náà tí máa ní òkè mo fẹ́ dárúkọ kéwọ̀n náà máa ní má dárúkọ ẹ̀ mo kò lè má dárúkọ ẹ̀ kí n sọ wọn tó bá ṣe kí n dáríjì kì í ṣe ògùn ló tó máa sọ pé má dárúkọ ẹ̀ yẹn mo kàn máa dárúkọ ẹ̀ sí pé kán ògùn yóò mú mi ó ti yé torí kí n tó mọ̀ rí gan kó tó gba ọrọ̀ ilẹ̀ lọ́wọ́ mi kó tó ṣèkà fún mi gan mo ti ń dárúkọ ẹ̀ mo dẹ̀ ti ń pọn lé mo kàn lè dárúkọ ẹ̀ tó bá ṣe dáadáa fún mi kí n má dárúkọ ẹ̀ ń burúkú mọ́ dásì torí èèyàn ò kì í ṣe dáadáa fẹ́ni tó bá ṣe burúkú èèyàn dẹ̀ kì í ṣe burúkú fún ẹni tó bá ṣe dáadáa dáadáa lèmi ń ṣe òun náà dẹ̀ kàn ní pé ilé ayé mi dáadáa lèmi ó máa ṣe kó dáadáa kò ń ò ṣe dáadáa ó dẹ̀ lè jẹ́ group àwọn tó bá ní pé ókè ó dẹ̀ lè jáwó tó ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ ní o àwọn obìnrin yìí o tó bá fẹ́ kán máa kú tó bá ti fẹ́ wọn o fi wọ́n lẹ̀ kó tó di pé wọ́n kú kán má bàa kú ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ Ọlọ́run má pa wá sáyé ó ti yé ó lè jẹ́ court àti gbogbo agbára tó bá ṣe pé òkè tó bá tó stage kan kán má bàa kú fi wọ́n lẹ̀ because ẹlòmíì ló ń fẹ́ ìyàwó tó má máa kú ẹlòmíì dẹ̀ ló ń fẹ́ ọkọ tó yẹ pé gbogbo ọkọ tó ti fẹ́ láyé kíkú ni wọ́n máa ń kú Ọlọ́run ní jẹ́ Ọlọ́run jọ o má sọ ọwọ́ mi di ọwọ́ tó ń pa ọkọ àbí tó ń pa ọmọ tó ń pa nǹkan irun rere tó bá ti wọ́wọ́ mi it will not die but live bẹ́ẹ̀ ni yóò máa pọ̀ ni kò ní yóò máa multiply ni kò ní dín so I don't feel like dín bá sọ̀rọ̀ yẹn láti jẹ́ ọmọ I don't feel like talking about them ọ̀rọ̀ ẹ̀ I don't just feel wọ́n ṣe wọ́n máa sọ pé àwọn kan tó wí kán tó bá àwọn Aláròyé yẹn wọn ò rí news kankan àwọn dirty news wọn gbogbo bí Nàìjíríà ṣe máa dá wọn ò tiẹ̀ ní sọ ẹgbẹ́ bí nǹkan ṣe wọn ò ní sọ nǹkankan iṣẹ́ ẹgbọ́n tó ṣẹlẹ̀ láàrin lágbájá àti lágbájá ẹjọ́ wọn ìnáwó máa sọ ẹjọ́ òṣì kọ́tà dọ̀tí anyway ẹ̀yin lẹ́ni iléeṣẹ́ yín tó bá wù yín kẹ̀ṣì the time is coming. jẹ́ play kìíní lórí kìíní lónìí. Who are dead to that trailer. The drivers are on train. ẹni tó gbé ìbìràgùn kẹ̀kẹ́ ló ní kó máa làgò náà. àǹtí ìsí ìyẹn kiri òun fẹ́ lower standard wọn a wá kó sáṣọ aṣọ tó wà lórí online aṣọ tó jẹ́ kí China lọ ṣe gbé. a máa sọ pé èèyàn lélẹ̀ why my standard ìyá Wàsíù ló wà tó yìí ìwọ tó ti dó ọmọ oko oh God mi sọ pé wọ́n ṣèyàn ọ̀gá ló jẹ́ sí wọn náà tí wọ́n bá ti ń dòdò kú dojú ó máa ṣẹlẹ̀ yà báyìí náà rè ṣẹlẹ̀ yà dáàdì ó mà ṣe o ṣẹlẹ̀ yà dáàdì wọ́n tún ṣe tó wá sọ pé lower than my standard I cannot lower my standard kí ni standard yìí. Question very God bless Canada. I'm here Auto Bola. Look at this. That's good. It's interesting. Our Liberal Party.
wọ́n máa comment gan kẹ̀ 30-something. God bless Canada. That's my prime minister. Ẹ gbàgbé òṣì. Prime Minister Canada nìyẹn. Oníwàásù ló wá dàbí dáadáa kí. Ẹ bá mi lọ sórí YouTube mi kí ẹ lọ máa comment síbẹ̀. So I'll be giving you updating how you can do some things tó máa fẹ́ ṣì yín lówó. Ṣé ti yé yín? Irọ́ ni o. Àbí kẹ́ lọ síbẹ̀ tẹ́ bá fẹ́ travel abroad, I'll teach you how you can do it yourself. Operation do it yourself. So, and if you want to learn how to speak French too, so I have a teacher that teach French. Shebi, so they teach French for me. Why are you shaking your head? Is that going to fetch me money you are not going to do for me? I'm not a teacher. I don't teach French. You don't teach French. You are not a teacher, I know. But dear, lè sọ pé yes fún mi. My darling. How would I lie? Are you not speaking French? That doesn't make me a teacher. Doesn't make you a teacher. But some people cannot. Okay. I'm not saying you're a teacher, but you can speak the language. Those people, ó lè kọ́ French. Do you think teacher of Nigeria, they can even speak that like you, they can write French? Do you think they can write French? I'm not saying you are going to be a teacher or you are a teacher. Ṣé tí wọ́n bá tẹ̀ fẹ́ ṣe teacher Nàìjíríà ló ti máa fẹ́ ṣe teacher Ọlọ́run ní báyé wa jẹ́. Yóò lè ṣe if my God forbid teacher Nàìjíríà mi tẹ̀lé sọ Canada ti ẹ̀jì dáa tó bá when you are a teacher your salary is like ó dàbí àwọn tó ń ṣiṣẹ́ ní oil company ní bíbá God forbid teacher. I'm not saying you are a teacher. On the line alone gan téèyàn bá ń teach French téèyàn bá ní àwọn Nigeria tó need French online. So you understand Nigeria that need French teacher online. Okay, just want to know how to read or write French. You understand? So to talk or me bóyá you are a teacher for real or life, you know. Everybody mo now pé you are Messi ni now mo now. Ó ní nǹkan kan tí mo fẹ́ play lẹ́ẹ̀kan. Anyway, we come again. Have a wonderful day. Good afternoon. K1 pẹ̀lẹ́, it is well. Pẹ̀lẹ́ K1, sorry. Ìyẹn tún sọ pé you are loyal. Ẹni tí wọ́n bá sọ pé kí Wàsíù padà fẹ́ nínú ìyàwó ẹ̀ sìn. Tí wọ́n bá sọ pé kó padà fẹ́ nínú ìyàwó ẹ̀ Jẹ́mílà ló máa mú. Wàláì. Tó bá ní òkè tó bá jẹ́ pé ó sì lè fẹ́ nínú ìyàwó ẹ̀ o Jẹ́mílà ló máa mú. Ó lè like ọmọ Títí o but kò like Títí mọ́ because Títí burú gan. Títí náà burú ó dẹ̀ máa ń ṣe kọjá ayé. Títí also is doing the same thing bí Ọ̀kín ṣe ń ṣe ẹ̀ náà lòun náà ṣe ń ṣe. Ó tí ẹ̀gán tẹ̀ tún ju tọ̀kín lọ. And Wàsíù kẹ̀dẹ̀rẹ́ is not nínú mi lè sọ nínú ilé I don't think is ó lè confront wọn bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń kápá ẹ̀ nínú ilé tán bá wà tí orí ẹ̀ ò bá kúkú tanná lẹ̀ kó kúkú ti rò ó pé òun ò ṣe mọ́ yìí náà. Anyway, okay, stop doing that though, okay.